pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run orí òkè kan wà ní ọ̀nà campus ní Iléṣà mo dìídì lahùn bẹ́ẹ̀ pé tán bá tún rí ọmọge tó wá bá mi láti bẹ̀ ipò Olúwa sọ pé kí n bá òun sùn kógun tó ṣẹ́ máa ṣépè fún ó wá bá mi náà ni Olúwa sọ pé ọfà wà lára òun ó ní wòlíì sọ pé ọfà wà lára òun pé nípasẹ̀ ìbálòpọ̀ ló fi wọlé nípasẹ̀ ìbálòpọ̀ ló fi lè jáde pé èmi ni kí n bá òun sùn kógun lè ṣẹ́ another person Olúwa sọ pé wòlíì máa bá òun sùn ọjọ́ méje kógun tó ṣẹ́. Ok. ẹ mọ wùwà wòlíì fún mi ṣé sọ wá wòlíì yóò kì í ní sùúrù ẹ mọ fẹ́ kẹ́ bí sùúrù sọ̀rọ̀ fáwọn. Ok. nígbà tí alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ bó ló ṣe. mo wà ní ọ́fíìsì mi ó dẹ̀ dé no ìgbà mi tí ní prayer ground níbí bó ṣe wá bá mi nìyẹn pé kí n jọ wípé ogun kan ń bá òun jà wọ́n dẹ̀ sọ pé ìṣòro ọjọ́ méje náà lè ṣe fóun kógun tó ṣẹ́ wọ́n lè sọ pé ìṣòro ọjọ́ méje wípé ṣùgbọ́n wòlíì yẹn gbọ́dọ̀ bá òun sùn fọjọ́ méje yẹn ogun yẹn tó ṣẹ́ mi ò gbọ́ rí láyé mi so wọ́n á ní kó máa lọ pé tó wà lọ́jọ́ kejì máa fún ní ánsà wọ́n pe gẹ́ẹ̀kan ní Tọ́pẹ́ yẹn ló mú wá n bá pe Tọ́pẹ́ pé jọ́ ta ni ọ̀rẹ́ ẹ̀ tó mú wá yìí Tọ́pẹ́ wá sọ pé òun kàn sọ ó sọ pé òun láìkì òun ó lóun láìkì òun lòun ṣe wá lòun ṣe ókè o mo dẹ̀ ni mo gbọ́ so at the end of the day ló wá sọ fún mi ọjọ́ kejì tí wọ́n á ní kó wá wọn wá pé dádì mi mo ní kó jọ mo ní báyìí ni mo rí o dádì mi ṣe mọ̀ pé àwọn kì í ṣe wòlíì mo wá pé wòlíì Kẹ́hìndé Ọlá mo ní bàbá mi ní Olúwa bá pè wọ́n bàbá Kẹ́hìndé Ọlá ẹnìkan wá bá ní pé kí n má bá wọn ní ògo ló fẹ́ gbà sọ̀rọ̀ lára ẹ o ṣé orí kémi báyàn sọnù iṣẹ́ ìránṣẹ́ kí n tó ṣe deliverance fún so bọ́mọ yẹn ṣe dé lọ́jọ́ kejì mo dẹ̀ ní jẹ́wọ́ wọ́n rán ẹni àbó wù ẹ́ torí mo fẹ́ ṣépè fún ẹ ó dẹ̀ ní kí n jọ pé ṣe ló wù òun so ìyẹn lọ. ẹ farabalẹ̀ ìyẹn lọ yẹn tí complete. ok ó bẹ̀ mí ó dẹ̀ ní kí n dáríjì òun. ẹ̀dùn abẹ́ ẹ̀dùn. Ọlọ́run ní jẹ́. no eléyìí tí mo lè sọ pé mo bá sùn ṣẹlá sáǹdì ìgbà ẹni mò ń gbéraga pé obìnrin ò lè rí mi mú torí mi ìbóbìnrin kankan sùn lẹ́yìn ìyàwó mi so mo á bẹ̀rẹ̀ sí gbéraga. ṣé àmọ̀ tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí yóò mú kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí ṣé kí n sọ. bẹ́ẹ̀ni. ó ṣeé ṣe Ọlọ́run ti pàṣẹ kínní ìgan ó mú yín kẹ́ pàdé àwọn èèyàn kẹ́ expect ṣé àmọ̀ tó kọ́ bẹ tí kì í sùn tó jẹ́ pé wọ́n fi ti pàṣẹ yín gan gba Jésù. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ parọ́. kò sí ìrẹ̀lú fẹ́ parọ́ fún. bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi àwọn church member mi mọ̀ mí bí mo ṣẹ̀ ọjọ́ tí mo ṣẹ̀ yẹn mo sọ lórí ọ̀tà pé ẹ̀yin ọmọ mo ti kọlu àgbèrè mo sọ lórí ọ̀tà ẹ ṣe ara ìgbéraga tí mo ní mi ń wó obìnrin lọlé mi ń wá obìnrin ṣùgbọ́n Ọlọ́run ṣe ibi tí mo fi ń rent fún mi káàkiri ìkan bẹ̀ ni mo ti ní ọ̀rẹ́ dádì tàjọ ń ṣeré wọléwọ̀de so ìyẹn ṣẹlẹsàní mo ṣe bá ṣeré tí mo ṣe ń lọ lóko ìpadà pé àwọn máa ń ṣeré ìgbà tí wọ́n wọlé aṣọ bọ́ọ̀lẹ̀ lára ẹ̀ ibi tá ti ó rò lásán ni tẹ́nàntì yín ni tẹ́nàntì ni ṣẹlẹsàní mo dẹ̀ lọ sílé wọn kì í ṣe torí àjọ orúkọ lágbára Ọlọ́run tí mo ti ń gbéraga pé kò sóbìnrin tó lè gbé mi ṣubú mo máa ń sọ lórí ọ̀tá pé kò sí obìnrin yẹn tó lè gbé mi ṣubú òun náà ṣe ń sọ pé nǹkan ọmọkùnrin mi ni mo lò ṣẹlẹsàn nígbà tán rí i pé mo ní girlfriend torí ilẹ̀ Ìjẹ̀ṣà rúmọ̀ àpàlọ́ ní tó bá ní girlfriend wọ́n mọ̀ lébi tó ń gbé wọ́n mọ̀ everything so mo dìídì bẹ́lẹ̀ dámi dá máa jẹ́ mi pé mi ì fọ́ ọkàn obìnrin kankan ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣẹlẹsàn ó dùn mí nígbà tó tún yá ọ̀rẹ́ ẹgẹ́ yẹn gangan àtúnyọ padà láṣepọ̀ orí life radio mo wà yìí. bóòlù yẹn sì ṣẹlẹ̀. ẹja ká ṣe ń kọ̀ọ̀kan bàbá ẹ má wùwà wò. ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. n tà sọ ẹ̀ bọ́ọ̀lẹ̀ yẹn bóòlù ìgbà tó bọ́ọ̀lẹ̀ lè gbójú sẹ́gbẹ̀ẹ́. ìgbà gbójú sẹ́gbẹ̀ẹ́ kẹ́ ọfà ti wà lára ńgbà yẹn gbogbo tá à ń sọ yóò ní í ṣe pẹ̀lú ọfà. ok ìgbà tá à ń sọ ẹ̀ abọ́ọ̀lẹ̀. bẹ́ẹ̀ni mo ń wo náà ni pé ìwọ ọmọ ìwọ ló pọ́n tẹ́lẹ̀ ṣẹlẹsàn mo bá ra mu kò tí mi dànù sùúrù bẹ́ẹ̀ni dà sùúrù mo fi dé ẹ̀kan oṣù ẹni mo fọkàn ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú mi ìmọ̀ bóun náà ṣe ṣẹlẹ̀ mo kàn jókòó tí mo bá ṣe mí lẹ́nu mo sọ pé mi wọlé obìnrin so mo kàn jókòó tí akànjọ ń sọ̀rọ̀ eré àjọ ń sọ̀rọ̀ àwàdà pé kí ni kan ṣùgbọ́n during that time pọ̀ fa ọkọ̀ ti ṣẹlẹ̀ instead tí n bá fi pray kí n repent mo tún sọ pé èmi ṣé mo lè ṣubú ṣá ojú àlá ló máa jẹ́ so bí yẹn ṣe máa ṣẹlẹ̀ ibi tá a ti jọ ń wo nǹkan lórí fóònù láti kọlu ara tá a ti bẹ̀rẹ̀ sí kíìsì ara inú ilé tiẹ̀ náà ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì sí mẹ́ta lágbára Ọlọ́run mo ṣe rí kíní kan ni mi ì lè sọ pé mo gbádùn ẹ̀ torí ẹni tí ò bá kí n dẹ́ṣẹ̀ tó bá dẹ́ṣẹ̀ ohun téèyàn bá kí n ṣe tó bá lòun ṣe irú ẹni tí ìjalè tó lọ jalè ohun tó jí yẹn kò lè mọ̀ lò ṣe get the point mi ẹ pé ohun tí àwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé mi nínú iṣẹ́ ìránṣẹ́ tí mo sọ fún ẹ pé tẹ́ ẹ bá fẹ́ jìnnà nínú iṣẹ́ ìránṣẹ́ ìgbúdọ̀ ṣàgbèrè ohun tèmi gangan ṣe nìyẹn so bó mo ṣe fẹ́ gbádùn ẹ̀. bó wà lẹ́sìn wá bẹ̀rẹ̀ bó lẹ́sìn wá sí. àdéhùn
bó ṣe ọfà yẹn ti wọlé mo dẹ̀ sọ fún ìyàwó mo ló fà wọlé bọ̀ mo ní mi ìmọ̀rú ọfà tó wọlé. bẹ́ẹ̀ sọ fún ìyàwó yẹn pé bá yẹn sọ. mo padà sọ fún létà o. ara nígbà tẹ bóbìnrin yẹn sọ tẹ sọ. ìgbà tí mo ṣe tààlà àkọ́ tí mo ṣe tẹ́lẹ̀ kejì mi sọ nǹkankan fún bọ̀ ńgbà tó wá rí mọ̀ pé mi pray bí mo ṣe ń pray. ẹlẹ́ẹ̀kejì yẹn á gbádùn ẹ̀ dáadáa. àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín. kò sí bí ẹ̀ ṣe lè gbádùn náà ẹ̀ṣẹ̀ yẹn sà kò sí nọ́mbà ń tẹ̀ ń kálukú ló mọ bọ́ di ara ẹ̀ ṣe get point mi wípé ọkùnrin ń lo 30 minutes lórí obìnrin 15 minutes lórí obìnrin kò ṣẹlẹ̀ rí sí mi ṣé mo fẹ́ máa ṣèṣọ́jú lórí ẹ̀ ni kí n tó má rí mo ti pè ìyàwó mi pé I'm not good on bed mo fọlọ́n bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣàgbèrè mọ́ mi nǹkan báyìí máa ṣe ẹ́. ok ẹ sọ fún ìyàwó. mo sọ fún ìyàwó lé mi bẹ́ẹ̀. kí ló tẹ fi sọ. kí wọ́n bá ṣàgbèrè ni mo pé ọfà máa bẹ́ẹ̀ ni sà so irú mi tí mo tún á ní interest tí mo ti gbàgbọ́ nú ara mi pé mi lè ṣàgbèrè ṣe na sáà ni pé mi lè lọ fẹ́ ra mi ṣẹ̀sìn lọ́dọ̀ obìnrin ṣe get point mi so ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi so èyàn ò lè sọ pé òun gbàdúrà ṣe na sáà ni èyàn ò kò sí wọlé tó lè lóun gbádùn àgbèrè ọfà ni lágbára Ọlọ́run obìnrin yẹn gbádùn ẹ̀. ṣé kí n tó wá ṣọ̀kì sà ẹ ní expect kí n sọ eléyìí tí mo ṣe láti yẹn padà lóyún odindi oṣù méje kò dẹ̀ sọ mi pé ó ń lóyún. bí mo ní bàbá ń sọ yìí o àbí orí. life ọmọ ẹgbọ́n nǹkan tó bàbá ń sọ ẹgbọ́n nǹkan tó sọ ẹ ti gbọ́ rí. ó bímọ obìnrin fún mi pẹ̀lú ọ̀fẹ́ náà kò sí ẹni gbogbo àwọn mẹ́mbà mi kò sí eléyìí tí mi sọ fún. ẹ kò kú lọ fún wọn. mi ò ń parọ́. ìyàwó yín náà padà gbọ́. ìyàwó mi gbọ́. ìgbà tó gbọ́ kí ló ṣẹlẹ̀. ìyàwó mi dẹ̀ sọ wípé òun dẹ̀ sọ fún mi ò wípé kí n má gbéraga ó ti sọ àwọn ìran fún mi tẹ́lẹ̀ ṣẹ́nasan tí mi gbọ́ irọ́ kò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níta ṣẹ́nasan so at the end of the day hostel yẹn wọ́n á sáńbẹ̀ ìyàwó wa sọ pé báwo lo ṣe lè kọ́lé ara ẹ kó o sáńbẹ̀ ó yá nìṣó ń bẹ̀ ṣé o fọ́ọ̀sì wọn ni ṣé o réèpù wọn ni number 2 Ọlọ́run mọ̀ pé o mọ̀ sí lọ́tọ̀ ìdájẹ́ ẹ̀ṣẹ̀ so mo dẹ̀ jẹ́ fún bàbá mi ní Olúwa ṣẹ́nasan mo jẹ́ fún bàbá Kẹ́hìndé Ọlá mo jẹ́ fún bàbá Peter Michael bàbá Ọlá lórí òkè àńkẹ́mi bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún bàbá nǹkan tí mo ṣeré wọn làwọn ti máa ń sọ mi pé kí n má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wípé láti ìgbà tí mo ti ń ṣe ìrànṣẹ́ obìnrin kankan o wọn làwọn ti ń sọ pé kí n má máa sọ pé bọ̀ tí pé mo ti gbàgbọ́ nú ara mi jù Ọlọ́run mọ̀ fi yẹn fàyè gbà bàbá Kẹ́mi ló wá sọ mi pé ọgbẹ́ tó lápá ni so mo wá pé ọgbẹ́ tó lápá kò yé mi gbà tí mo délé tí mo sọ mọ́ ìyàwó mi pé Olúwa sọ pé ọgbẹ́ tó lápá ni bàbá Kẹ́mi sọ pé ó lẹ́nìkan ti lóyún fún mi inú àwọn ọmọ yẹn mo ní kò sẹ́ni tó lóyún fún mi inú wọn oṣù keje lọmọ yẹn tó jẹ́ pé ìmọ̀ kò ń lóyún oṣù keje mo ní kò lápá ṣe understand mẹ́ta pé labára sùn sà. mẹ́ta náà tó ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọmọdé ọmọ yọ̀dà fún ìyá mi. ṣe gẹ́gẹ́ bọ́ ti mi so bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ṣe rí oyè Ọlọ́run. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run kò sí mẹ́mbà tó lè náwó bẹ́ẹ̀ ni kò sí mẹ́mbà tó lè náwó àbùkù sí mi question máa ń béèrè lọ́wọ́ àwọn kan wà kan máa ń gbórí ilẹ̀ yìí ẹ̀dẹ̀ lọ béèrè lọ́wọ́ worldwide question kan máa béèrè lọ́wọ́ wọn tí wọ́n bá ti fẹ́ lọ ṣé mo bá ẹ sùn rí ṣé mo tẹ ọmú ẹ rí ṣé mo gbàdí ẹ rí wọ́n bá ti ní rárá wọ́n bá tiẹ̀ lọ ṣe na sàn so kò tí ì sí di àárọ̀ yìí mẹ́mbà tó lè náwó àbùkù sí mi. ṣé àmọ́ pé nǹkan tẹ́ ń sọ yìí ó lójú pásọ̀ tó lè sọ nǹkan tẹ́ ń sọ torí èmi ọmọ háìdì ààrẹ. mo ti rí pásítọ̀ tí mo ti rí pásítọ̀ ṣe na sàn lọ́jọ́ tá à ń ṣe program ìgbà yẹn náà ń kárí rúmọ̀ sí pé mo flex wọ́n á dó sórí ọ̀tà ara ibi tí mistake mi ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn tó bá fẹ́ kọ́kọ́ gbọ́ wọ́n á dó sórí ọ̀tà wọ́n á ní gbogbo ń ṣe pọ̀ tó yìí àwọn youth tó wà ń bẹ̀ they are more than 1,000 program mo dẹ̀ lẹ́ni tí n bá bá sùn tí ò bá náwó ẹ̀ pé mọ́tò máa pa mo bá ẹ̀ sùn ní ọmọ tẹ ọmọ ẹ̀rí náwó ẹ̀ ìyàwó mi nìkan ló náwó wọ́n á ní mi sọ̀rọ̀ pa ìyàwó mi pé àwọn ará àta tó jẹ́ mẹ́mbà ṣe understand so ìgbéraga yẹn ti sì lé mi lọ́kàn torí dáàdì mi máa ń pèdè kan fún nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́rẹ̀ṣẹ́ pé ẹ̀ṣin ò kí ń jẹ́ koríko abẹ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo ti ṣe training lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ kan wà tó yẹ pé mo bá sùn nígbà tí mo wà nú ayé ọmọ yẹn lọ padà ṣe secretary wọn á lẹ́gbọ́n mi ló bá sùn so ìgbà tẹ́nìkan máa sọ̀rọ̀ wípé ìgbà tó náà bẹ̀rẹ̀ ṣẹ́rìnṣẹ́ sí okó ló fi máa tú church so ìyẹn ni wọ́n á dì mí pé mi ní bá mẹ́mbà kankan sùn so Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ yàtọ̀ sígbà tí wọ́n á fi ìgbéraga pin mo dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àwọn mẹ́mbà tó ṣì wà London mi lé ní Iléṣà ní Ìrè kò sí eléyìí tó lọ́nà wà bùkún sí mi pé nǹkan kan lọ ara rẹ̀ Ọlọ́run dẹ̀ mi jẹ́ rírú ẹ̀ mọ́. ẹ̀yin náà gbọ́dọ̀ máa sọ lórí ọ̀tà mọ́ báyìí. mi wàá lè sọ lórí ọ̀tà mọ́ ohun tí mo wá lè máa sọ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn ni pé ká má fi yẹn boast pé kò sí àfitọ́lọ́run bá fàyè ẹlẹ́sà kò sẹ́ni tóbìnrin ò lè mú torí àwọn tí mo bá ṣe sá wọ́n ṣe ẹmọ kan ọ̀tọ̀ ní kéèyàn sọ pé èèyàn ní crush or taste èèyàn wọ́n ṣe taste mi ẹ̀pẹ́ tí ọ̀fà ìbàdàn dé ìgbà yẹn gẹ́gẹ́ mo ti rí ìgbà tó yẹ pé ọ̀fà kan wọlé sà tèmi àti ẹ̀mí máa lórí bẹ́ẹ̀ dára mi ò ní move tí máa jókòó ń ṣe kánsẹ́lì ara mi máa move. kánsẹ́lì láàrin àwọn èrò. bẹ́ẹ̀ ni màá sá wọlé padà ọ̀fà máa ti dé
so mo jẹ́ nìkan tó yẹ pé tọ́fà bá wọlé màá sọ fún àwọn èèyàn ẹ pray fún mi ọ̀fà ti wọlé ṣe ní sáà ni ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe mo máa ń pray fún wèrè mo máa ń pray fún aláìsàn I'm a drama minister so wọ́n pọ̀ ohun tí ò kàn mí mò ń dá sí mo sọ bí lẹ́ẹ̀kan kò sẹ́bọ̀ tí mi gbé dànù ṣe ní sáà ni téèyàn bá sọ pé babaláwo lòun kó má jà tá a bá jà àjọ fúnra wa ń dé tì ní mo máa ń like challenges ṣe understand but tó bá pè yẹn prophet ìbájẹ́ fake ìbájẹ́ kí ni bá forí sọ torí mo ti kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ bàbá Kẹ́hìndé Ọlá ṣe understand bàbá ẹ̀sìká ṣe gbóná tó lè ní wọ́n respect bàbá Kẹ́hìndé Ọlá gan ṣe understand wòlíì tí ó bá mọ Kẹ́hìndé Ọlá kò tí mọ̀ yẹn wọ́n ṣe CAC àwọn àgbàlagbà wòlíì ni àwọn àgbà wòlíì ni wọ́n àbàmì wòlíì ni wọ́n àwọn ilé ọ̀tí náà wọ́n gba 60 days marathon 80 years ní sà ó dàgbà gan lágbára Ọlọ́run ìyá tó bí mi lọ́mọ tán bí tẹ̀lé wọn 80 ìyá mi gẹ́gẹ́gẹ́ náà bí tẹ̀lé wọn ìyá kan bàbá kan ló bí wọn so Kẹ́hìndé Ọlá ló gbé mi náà jẹ so kì í ṣe pé spiritual father nìkan bàbá tó tú tí mo lè sọ mi ò ṣe rí náà bàbá Kẹ́hìndé Ọlá ṣe rí ṣẹlá sàn so àgbà òní bẹ́ẹ̀ náà ni Táyé Ọlá Táyé Ọlá náà wòlíì ni wọ́n Táyé Ọlá náà àgbàlagbà náà àgbà wòlíì lò náà bẹ́ẹ̀ ni àwọn akọ́ọ̀tì Bible láti Genesis to Revelation láì wo Bible àwọn náà wà ní Ẹ̀fọ̀n níta ọ̀rẹ́ mẹ́ ṣẹlá sàn àwọn tún ní sí Adó Ọlọ́run gbà fún so ìdílé wòlíì lèmi ti jáde nǹkan táwọn èèyàn ṣe máa ṣírí mi nìyẹn ìyá mi ló ń tọ́jú Apostle Ayọ̀délé Babalọ́lá ní Ẹ̀fọ̀n Alààyè Ayọ̀délé Babalọ́lá ìyá mi ló tréènì ìyàwó ẹ̀ wọ́n ṣe ń tajà ọ̀dọ̀ Apostle Ayọ̀délé Babalọ́lá ni ìyá mi ti lọ máa ń gbàdúrà kó tó travel tó bá fẹ́ lọ rajà tó bá fẹ́ lọ ná ilẹ̀ Haúsá ṣẹlẹ̀sáàni Babalọ́lá ló súre fún ìyá mi pé wòlíì ò ní tán ní rẹ̀ ìyá mi ni ẹni àkọ́kọ́ tó sọ ìsọjí ọ̀dọ́ àkọ́kọ́ tó sọ ìsọjí ní Ẹ̀fọ̀n Alààyè ní ìsọjí Ayọ̀délé Babalọ́lá ní Ẹ̀fọ̀n ṣẹlẹ̀sáàni ìyá mi yẹn Babalọ́lá pray fún ìyá mi nìkan ní ò dá church ilẹ̀ gbogbo àwọn àbúrò tó kù dá church ilẹ̀ but ìyá mi gbogbo ọmọ tó tara ẹ̀ jáde pátá wòlíì ní gbogbo wa rárá wòlíì àtọkùnrin àtobìnrin àtẹlẹ tó jẹ́ navy àwọn méjì péré wà lókùnrin number 2 nínú gbogbo ìrìn àjò yẹn èmi nìkan ni ọfà yẹn ríṣẹ́ ṣe lára ẹ̀ bẹ́ẹ̀ ni mo fi gbéraga kún sà mo fi gbéraga kún àní tí n bá róbìnrin wa máa sọ pé mi ilé bẹ́ẹ̀ sùn lójú àlàkà máa sọ pé lójú ayé ìgbéraga yẹn wà ń bẹ kò possible mi ò believe kóbìnrin lè gbìyànjú wọ́n fún mi scraping sà wọ́n fún mi scraping. church tó wá ṣe ẹni church tó kórè. bẹ́ẹ̀ ni sà. sáà lè wọ bẹ. ó yí sí sà. ẹ ti sọ máa wọlé kó máa pe dáàdì mi àti ìyàwó mi. ìyá ṣẹ̀ṣẹ̀ yẹn ti bẹ́tà. kí ló ṣẹlẹ̀? ó ti lọ lágbára Ọlọ́run sà. ìgbà tí wọ́n rán ìjì ńgbà yẹn ni ìjì ká ó ti máa tó 5 years. èmi náà rẹ̀ wọ́n máa ìṣẹ́ náà ti kàn padà. kọbi ara síbi gan tààrà mi. ìgbà tó gun wọn ti pọ̀ jù tó di pé ká pa ejò every week mo wá rò pé tọ́ndẹ̀ tó padà sọ fún mi pé tí mi bá ti join ẹgbẹ́ awo máa kan ló sọ fún mi junction ó ní ṣèbémi Lozana ṣèbémi náà ló máa jẹ́ ó ní tí mi bá ti join ẹgbẹ́ awo ó ní wọ́n fẹ́ pààrùn sí mi lọ́rùn bẹ́ẹ̀ ni sà àwọn dẹ̀ poison ẹni yẹn lóòótọ́ ẹni yẹn máa ń sun ẹ̀yìn bẹ́ẹ̀ bí half mad ni ó máa ń sun ibi ẹ̀yìn àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ mo fún lórí ọ̀fẹ́ àti máa sun bẹ́ẹ̀ so ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin ti máa rí handcuff lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni lójú ìran wípé àkóbá ń bọ̀ ni mo wá lọ sórí òkè olúwa kí n má gbé mọ́tò lọ sí iwájú ta máa ń páàkì mọ́tò sí bí ìgbà ẹ̀ so mo ṣe páàkì mọ́tò síwájú ta mo bá tèmi lọ so wọ́n rò pé mo wà ń lé bó ṣe fún màá yẹn poison yẹn so ó yẹ kí màá yẹn kú lóru ṣùgbọ́n Ọlọ́run fi ọwọ́ àjùlọ ó fi sustain ẹ̀ kò jẹ́ kú ìgbà tó wá lọ sádùúgbò tó ń kígbe inú àwọn kan sọ pé àmọ́ lọ sí Zana nù mo dúpẹ́ Ọlọ́run pé kò kú síbí ó dé junction bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ wọ́n wá gbé lọ kán tó gbé wájú school of ẹ̀ tó ṣaláìsí kì í ṣe bí ló kú sí so another one ẹnìkan wọ́n ní wọ́n nà ẹnìkan ní gbòòrò wá kú síwájú school of ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe kú síwájú school of ẹ̀ àwọn ará àdúgbò yìí lọ ya picture ẹ̀ wọ́n mú lọ police station pé ara àwọn ẹni tí mò ń pray sí ìyàwó mi nìyí bàbá tó bí mi lọ́mọ nìyẹn wọ́n á láwọn àwọn tí mo pray fún ló kú síwájú school of ẹ̀ láti fi rope mi hìn. ṣé bàbá ló dàbí ọ̀dọ́ yìí. bàbá mi rè 86 years ló máa pé ní August lágbára Ọlọ́run. bàbá ló dàbí ọ̀dọ́. 86 years ni pẹ̀lú rẹ̀ fẹ́ lọ́run. bàbá tí ń bọ̀. lágbára Ọlọ́run.
Bàbá mo kí yín o. 80 lẹ́mọ̀ pé bàbá. 86 years. Bàbá 80 ní ìdò ẹ má bínú wọ́n parọ́ ọmọ yín ni o. Ẹ̀sùn mọ́ bí. Mi ò lórí ọ̀fẹ́ àti gbé kámẹ́rà mi. Ẹ̀wọ̀n kó tó tàbí pàdé ìṣe gbé kámẹ́rà. Bàbá 85 ní wọ́n rẹ̀ ṣe. Àwa márìdì. 85. Ọmọ ìlú wo ni yín bàbá? Ẹ̀fọn aláyè. Ẹ̀fọn aláyè ní ibi tí wọ́n sin Babalọ́lá sí. Ẹ mọ Babalọ́lá? Ake ìṣògùn kí n kú. Bọ̀ ṣe rí àwọn pásítọ̀ tó ti wá sí prayer ground yìí tí Ọlọ́run ti lò mí láti jágbà nínú ẹgbẹ́ awo nínú ẹgbẹ́ òkùnkùn kì í ṣọ̀rọ̀ mẹ́wàá. Ṣáwọn yẹn ni mo wá fẹ́ lọ bá wípé nǹkan ti ń lọlẹ̀ fún mi bá mi dọ́gbọ́n sí. Do you understand me? Kẹ́hìndé Ọlá ló train mi mo tún sọ lórí alùpùpù ẹni tó train ẹ̀sìká ló train mi. Do you understand me? Kẹ́hìndé Ọlá ní Ẹ̀fọn Aláyè wọ́n dẹ̀ tún lórí òkè sí Ẹ̀fọn Aláyè wọ́n dẹ̀ ní sí Ifẹ̀. Ṣé understand? So nǹkan tẹ́mi gan rí òkè ṣé pásítọ̀ tó wá bá mi ń bí tí mo sọ pé mi lè gorí ọ̀tá yín ń tẹ́ ìrìmọ́ bí abàjẹ́. Ẹ sọ bẹ́ẹ̀ fún. Mo sọ bẹ́ẹ̀ fún. Ọlọ́run sọ pé tí máa ti gorí ọ̀tá nǹkan tó rí mọ́ bí abàjẹ́. Ó dẹ̀ invite mi fún program ibi ló wá sí tó ti wá invite mi. Ó ti bá mi sọ lórí fóònù mo ti agree pé máa wá. You understand? Mo ti agree pé máa wá. Bọ̀ ńgbà tó dọ́dọ̀ mi Olúwa sọ pé babaláwo ni. Wípé mi ìgbúdọ̀ ṣe get point wípé mi ìgbúdọ̀ lọ sí church yẹ. Mo dẹ̀ sọ pé tí máa tẹ church yín gbogbo ń tẹ́ ìrìmọ́ bẹ́ẹ̀ abàjẹ́ and that's the reason tí mi ò fi lọ. Eléyìí tó dẹ̀ wá bá mi náà wọ́n ń pè ní wòlíì akitiyan mọ́. Gbà tó dẹ̀ wá bá mi mo sọ fún mo ní wòlíì mo ní kó lọ ti church yẹ. Ó ní kí ni reason mo lẹ́yìn tí ò tí ì lọ mú nìkan ni ò tí ì bá sùn ní church yẹn. Ó dẹ̀ rí nǹkan mọ́ church yẹn. So àìmọye pastor bẹ́ẹ̀ tọ́lọ́run lómi láti jágbà tó ń ṣe tó ń jẹ́ pé they are ritualist. Do you understand me? Ìkan wà léṣà tó popular ṣàṣàlù mẹ́bà tí ò bá sùn tí ò la ojú ara wọn. So mo máa atrocity. Ìkan wà léṣà pastor ni ṣàṣàlù mẹ́bà tí ò bá sùn tí ò la ojú ara wọn. Ìyàwó mi lẹ́sẹ̀ stop mi mo máa ń dárúkọ mo máa ń sọ̀rọ̀ olórí ẹ̀ta mo lálẹ́ wọn. Á bá wọn sùn á bá wọn mẹ́mbà ẹ̀ sùn kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì á tún la ojú ara wọn. Bẹ́ẹ̀ ni àwọn yẹn ò dẹ̀ padà jẹ́yàn mọ́. Ṣé ojú ara obìnrin ṣe lá ni? Sẹ́yìn òun la. Do you understand me? So a lot of them tẹ́ pé wọ́n nígbàdí kí ni wòlíì tí ń ṣe gbẹ́rẹ́ kí ni wòlíì tí ń ṣe ìrókà. Did you understand me? I believe in fasting and prayer. Mo sọ àwọn tó train mi fún yín. Kẹ́hìndé Ọlá. Do you understand me? Àti ìyá àdúrà ó wà ní bíládùn mẹ́rin wọ́n pè ní ìyá ìjì kérúbù àti sẹ́ráfù ni. Ó wà níbẹ̀. Ìyá àdúrà dẹ̀ mú fún ẹni sọ wòlíì tán yí ẹ̀ bá ti fẹ́ bàjẹ́ ní kó lọ bàjá. Àwọn eléyìí ṣe white fasting fún ọdún mẹ́ta àti àbọ̀. Ó sì wà ń bẹ̀ náà. Ó wà ń bẹ̀. Àwọn méjì tí mo sọ Kẹ́hìndé Ọlá ìṣẹ̀ṣẹ̀ 80 ẹ̀ ni òun bí tẹ̀lé ìyá tó bí ń gangan. Bẹ́ẹ̀ni. Bọ̀tẹ́ bá rí ẹ lé mọ̀ ó ti pé 60. Ṣẹ̀nàsán Táyọ̀ lánàá tó wà wòlíì làwọn méjì tó train mi nìyẹn. So tí irú mi bá ṣe sọ pé mo fẹ́ lọ ṣoògùn bàbá mi wà nù lẹ́sìn náà ẹ lè tún interview bàbá mi òun náà pé kí ni ìlọjà ó burú gan kì í ṣe wòlíì o ayé ó bá yé jẹ ó bá yé mu ó máa ń gbogbo níjà ni òun náà padà fàyè Jésù èmi ló kó ogun lé dáàdì mi tí mo padà kó jóná nígbà yẹn so bàbá mi yẹn orúkọ Jésù ló ń pè sí ṣé mi Àìṣà sọ pé mo fẹ́ lọ sí ẹ̀yìn lọ ṣe tó bá ń sọ̀rọ̀ pàṣẹ wòlíì irú eléyìí tá a rí lẹ́ẹ̀kan ṣẹ́nà sáàndì eléyìí tó ní repercussion wà eléyìí tí ò ní repercussion wà eléyìí tó ní repercussion tó bá wo wòlíì tó ń ṣiṣẹ́ tó máa ní repercussion dáadáa yí àwọn ọmọ òkè ń dá àtúbọ̀tán àwọn ẹ̀ máa ń bàjẹ́ ni ṣẹ́ríṣẹ́ wòlíì ò ṣe lu jìbìtì kò ṣe fi ń ṣàgbèrè mo máa ń sọ kíníkan tó bá rí ọmọge tó bá láìkẹ́ mo láìkẹ́ ṣáà lè máa bí friend ara ìwọ ló mọ̀ ọ̀tọ̀ olúwa ní kí n bá ẹ sùn kó gun ẹ tó ṣẹ́ ó ti wọ ọ̀run àpáàdì ṣẹ́ni sáà ní babaláwo ni kò sí babaláwo tó lè sin gbẹ́rẹ́ fún yàn babaláwo kò sí wòlíì tó lè sin gbẹ́rẹ́ fún yàn babaláwo ni jíwọ́n sáà mi wòlíì ò lè ní kéèyàn gbẹ́ bọ́ babaláwo ni ṣẹ́ni sáà so ó ń kálukú bọ̀ lẹ́ni ẹjẹ́ wọn padà sórí ọ̀rọ̀ mi lẹ́ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ yín pè ní àwọn wòlíì wọn ṣe wòlíì sà ẹ ṣe àwọn church tó bá ayé jẹ́ lẹ́ni orí social media láwa máa sọ redeem àti kérúbù and sẹ́ráfù lọ́nà wo bẹ́ẹ̀ ni sà lọ́nà wo sà mílẹ̀ tán bá ti ṣàjọ̀dún tán bá ti pa owó wọlé owó tán bá fún ọmọ lẹ́yìn wọn tí ò bá ti tó òun náà lọ dá church tiẹ̀ lẹ̀ ọlọ́run kọ́ ló pé ebi ló pé redeem if you can speak English you don't need that God called you if you can speak they just put you on over one church wọn náà ti di pastor ṣọlọ́run ló pé irú ẹni tí wọ́n kàn post síbẹ̀ yẹn ṣé kò lè misbehave ẹni tó torí owó tí ò bá rówó mọ́ ṣé kò ní misbehave so why tẹ́ fún wa ń kó gbọ́ apapọ̀ pé àwa àránṣẹ́ ọlọ́run èmi níṣẹ́ mi lọ́wọ́ as a printer
kọ́lọ́run tó pè mí pé tí mi bá ṣe inú kí n ya òrì tàbí kí n fọ́ lójú. Gbàyẹn àbí? Bẹ́ẹ̀ ni sà mo níṣẹ́ mi lọ́mọ lọ́mọṣẹ́ tí mo fún sálárì mo lọ́mọṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́dà mi. Ọlọ́run dẹ̀ sọ pé kí n fi iṣẹ́ yẹn lẹ̀ kí n gba ìpè yìí. Mo dẹ̀ gbà mo dẹ̀ dúró tí mo gbà ní kí n fi iṣẹ́ lẹ̀ as full time and I stay with this work and by God's grace iṣẹ́ ìrẹsẹ̀ mi lépì tó lọ yìí ó pé 21 years. Bẹ́ẹ̀ sá mi ìdẹ̀ ṣoògùn ọjọ́ kan rí gbogbo èmi tún máa act as a drama minister mo ti ṣe fíìmù rí fíìmù ẹbọ òru ọwọ́ ogun mi ò jẹ̀bi tàlàjẹ́nu ìyá mi àti ọkọ mi ló ṣe bẹ́ẹ̀ sá mi pẹ̀lú ọ̀rọ̀ tí máa tún rí ẹbọ gbogbo fíìmù drama stage drama tí mo ṣe ìkòkò ẹbọ tí mo rí ní city mo fi ṣe kò sí ẹbọ yẹn tí mi lè gbé dànù tí n bá ti rí mo gbé màá dẹ́ gbé kòkò ẹ̀sẹ́yìn mọ́tò mi mo ṣe tèmi nìyẹn so tí wọ́n sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ń ṣe oògùn wọ́n ṣe gbá wọ́n ṣàwo ẹ má jà máa kóra papọ̀ mọ́ máa padà sórí Rótìmí Daniel kì í ṣe gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ sí number 2 ẹ kàn máa sọ pé pásọ̀ ilé iṣẹ́ ẹ gbé ṣe pé ṣé ẹ ti bẹ̀rẹ̀ pé woman being làwa náà ni nobody is perfect in this world ṣé Rótìmí Daniel ní wòlíì kan nínú family ẹ̀ kan lọ check ẹ̀ tí ò bá ní àbàwọ́n kan lára any prophet tó bá sọ pé òun dúró láì ní àbàwọ́n ọjọ́ òkú ẹ̀ ti pé that's the reason why we are woman being ẹni tó bá sọ pé òun pé tán kò sí nǹkan kan kò lè pẹ́ kú àṣẹ àbẹ̀rẹ̀ sí tẹ̀léra so òun kálukú gbúdọ̀ ní weak points èmi mo máa ń bínú gan tí ẹ̀ bá dẹ̀ ṣẹ̀mí jù máa ṣépele lórí that's my weak point Ọlọ́run ẹ̀ṣẹ̀ lò mí Ọlọ́run ẹ̀ṣẹ̀ ń lo ìyàwó mi àtàwọn òbí mi láti gba ìbínú yẹn lọ́wọ́ mi ni tí ẹ̀ bá wá sí program tó bá ti mi zó máa lè dànù mi rẹ́ you understand me so gbogbo àwọn awo tó dẹ̀ sọ pé àwọn bá mi jà tán ṣe bá tán ṣàwò wọ́n rọrùn ẹ̀ wọ́n á pè mí lólógùn ìyá kan wà ládùúgbò kò jẹ́ kádùúgbò develop ibi níwájú school of ẹ̀ tí mi lu wájú school of ẹ̀ kò jẹ́ kí school of ẹ̀ ti develop kò jẹ́ pé gbogbo ẹni mo fi ń sọ yìí òun nìkan ló ń ta ọjà níwájú school of ẹ̀ tẹ́lẹ̀ ojú ó ti develop sí lẹ́yìn àgbà tí Ọlọ́run lò mí láti overcome wọ́n wá sọ pé mo pa àjẹ́ ipe pásọ̀ burú pásọ̀ ṣe kíní kan so pásọ̀ tó bá tó pásọ̀ sà kò ní ìdí agbára babaláwo kò ní ìdí agbára àfà wòlíì tó bá ti ń lọlé aláwo orí ẹ̀ ló burú ohun tọ́lọ̀ máa ṣe ló máa ṣe arọ orin èmi kọ́ ló yẹ ẹ̀ lárọ afọ́jú ìrìnà òrí èmi kọ́ ló fọ ojú ẹ̀ did you understand me so tí o bá tó bá yàtọ̀ sí nǹkan tó bá ti jẹ́ orúkọ Jésù gbàtàn bá mi fà á ládùúgbò ní eré àlẹ́ṣà wọ́n dìde sọ fún mi màá tún dárúkọ again ìrònú ìkòkò gbogbo èèyàn mọ̀ wípé olúwo ni olúwo ògbóni ni very popular on the street he has talk ó ti bá mi sọ̀rọ̀ lẹ́bi mélòó kan pé kí n join náà ṣe ní mi lára pé àwọn kan sọ pé mi join ẹgbẹ́ ògbóni mo dẹ̀ sọ pé tó bá kọ́la kí n join kí n kú ikú òjijì bẹ́ẹ̀ ni sir I can't join kò sóore tọ́lọ́run ṣe fún yẹn láyé tọ́lọ́run tí ì ṣe fún mi so kí wàá ni mo fẹ́ ṣé mo fẹ́ dọ́lọ́run ni kábíyèsí tó lọ ń wé àwúre ṣó fẹ́ dọ́lọ́run ni gbogbo oore tọ́lọ́run ṣe fún yẹn láyé nínú iṣẹ́ ìránṣẹ́ ló ti ṣe fún mi mo bímọ mo láya mo ti fò lókè mo ti rìn lẹ̀ so kí ló kù ní fẹ́ kọ́lọ́run ṣe fún mi mo níyàwó mo lọ́mọ bàbá mi wà ń bẹ̀ ìyá wọn wà ń bẹ̀ they are doing fine mi lọ́mọ tán náà ẹ lọ́wọ́ gba àwọn wòlíì tó ń ṣe ògùn ẹ̀sà wọ́n ní predicament kan wọ́n ní ìbànújẹ́ kan tó ń bójútó ẹ ṣe ẹlòmíì wá ìyàwó ẹ̀ ló ṣe máa lọ sí hospital lóṣooṣù ẹlòmíì wá ó lọ́mọ tó jẹ́ aláìsàn ẹlòmíì gan wá ní àìsàn tó ń nọ́ṣọ̀ nínú àgọ́ ara do you understand me ẹlòmíì dẹ̀ gbúdọ̀ sunu eléyìí tó sọ mi pé ẹ̀sùn sà ó padà sá fún mi ni ó ní wọ́n sọ fún àwọn wípé mo wà nínú awo borúkọ mi ṣe ìgbà yẹn ẹ̀yin lẹ́sẹ̀ pẹ̀lú ìgbà yẹn máa ṣe program gan iná ló máa yọjẹ́ ìbí náà pè bẹ́ẹ̀ iná ló máa yọjẹ́ now ó wá bá mi pé wọ́n sọ pé mo wà nínú awo wọ́n dẹ̀ fi nọ́mbà mi hàn wọ́n làwọn ṣe join but bó mo ṣe get mo á gbé pé bó ní nọ́mbà mi ṣe dánwò bọ́ nọ́mbà yẹn a máa ń pè lórí rédíò a máa ń pè lórí ìdí nìyẹn kò sí nọ́mbà mi tẹ́ lè pè PA ló máa gbé kì í ṣe direct number mi ṣe get point mi now ohun tó fi ń tàn wọ́n jẹ nìyẹn ó wá dénú awo tán ó ti lu ọdún kẹta ń bẹ̀ kò rí mi bẹ̀ ló ẹ̀ṣẹ̀ wá bá mi pé bàbá wọ́n lẹ̀ wà nínú awo la ṣe join mo wá sọ wípé ó máa kúrò máa ṣe bí wọ́n máa ṣàwọ̀ tó ń tán béèrè ipò máa ṣe tí ò bá fẹ́ ṣe mọ́ wọ́n ní once you are in game you are in game ó dẹ̀ sá fún mi òun fúnra ẹ̀ ló padà sá fún mi ó ti lọ tẹ̀dó sékìtì ń sìn báyìí mo mọ̀ kò ní tẹnu mi jáde pẹ́ nìkan wòlíì èké ni ṣe understand àmọ̀ra mi lè jẹ́ kẹ́nìkan wọn ara ẹ̀ assassin sí mi. ẹ bá rí wòlíì èké ṣẹ̀dá. Bíbélì sọ pé àmì wọn náà ìwà àti ìṣe wọn àmì wọn náà fi máa dá wọn mọ̀ ṣe get point mi by me looking at you ṣe understand bọ́lá ṣe fún mi lórí ọ̀fẹ́ Israel Adémọ́lá tó dúró síwájú yìí tóbìnrin bá ń ṣe nǹkan oṣù mọ́ ẹ̀bùn ni àlẹ́ sọ débẹ̀. ṣé òun ṣe lọ́wọ́ báyìí. mi kò ní sọ ṣe rí irú yẹn bẹ́ẹ̀ ni pé ọ̀dọ́ lọ́wọ́ ni mi gbọ́dọ̀ ṣe. ok ọ̀tọ̀ ni ok eré ọ̀tọ̀ lẹ tó lọ. ṣe understand number 2 wọ́n irú ẹni tó dúró yóò mọ̀ mi tó bá wà nínú gọ́ọ̀gù yín pójò máa rọ̀ léni tí mo bá ní program tí mo bá lójò ò ní rọ̀ kò ní rọ̀. ní eré ọ̀dọ́ yín lẹ́ ń sọ o kò ṣe pé ní gbogbo Nàìjíríà. kì í ṣe gbogbo Nàìjíríà wípé kò ní different territory tí mo wà yẹn tí mo fẹ́ ṣe yẹn ó ṣẹlẹ̀ nílùú Péjú Èkìtì ó ṣẹlẹ̀ léṣà ìdáadáa for 40 days July/August tójò máa ń rọ̀ jù mo ṣe 40 days program òjò kan fọ́jọ́ kan oṣù torí I announce it
tí má dẹ̀ sọ pé mo nídìí òjò pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run Ọlọ́run tún máa rọ̀. àárín ẹ̀yin àti Ọlọ́run àárín yẹn gún. bẹ́ẹ̀ ni sà tírú wòlíì tèmi bá ń tẹ́wọ́ bọ ẹ̀ṣẹ̀ tàbí nǹkan tí ò yẹ kó ṣe àwọn àṣẹ májẹ̀mú yẹn lè kúrò. tẹ bá wà wò dáadáa sáwọn èèyàn ti pàṣẹ yín yin Ọlọ́run. ibi tí mò ń lọ gan-an. tán pọ̀ dáadáa kódà ládùúgbò yìí. ẹ fún mi lápẹ̀rẹ̀ bí èèyàn mẹ́ta. ẹ ṣe mo ti rí nílé ṣàì máa yẹn ṣe taxi driver àgbà wà ní ayé ò nítumọ̀ ṣùgbọ́n nípasẹ̀ mi pẹ̀lú rẹ̀ fẹ́ lọ́wọ́ di ńlá ládùúgbò yìí lẹ́yìn ilé yìí ẹnìkan bàbá kan ń gbé bẹ̀ àwọn ọmọ wọn kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ fọ́n by God's grace ṣe rí létà ìgbé kámẹ́rà yìí gangan kò sẹ́ni tó ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èmi lọ́lọ́run lò ṣẹlẹ́sánì tó fi padà di bẹ́ẹ̀ ni sà torí nǹkan kan máa léèyàn bẹ́ẹ̀ ni lójú ọ̀sán bẹ́ẹ̀ ni sà. kí ni nǹkan tó léèyàn bẹ́ẹ̀ gbà ọ̀rọ̀ tó pọ̀ ni ṣẹlẹ́sánì wọ́n sọ wípé ẹni tó ní ó kú lójijì so ibẹ̀ náà ṣe sí so mo wá rò pé òun ní ara ṣe ń kan tí ò bẹ́ kẹ́ni kan ṣe so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe tó oògùn kì í ṣe kankan mo dẹ̀ wọlé mo béèrè orúkọ ẹ̀ kí ló dé tó ń lé àwọn èèyàn nù lé ẹ̀ kí ló tó fẹ́ sọ lé ẹ̀ dáwòrò ẹ̀rọ lé bá mi ṣé rí létà ìwò yìí tí gbókùn mọ̀ yìí ilé ńlá kan ló wà bẹ́ẹ̀ tẹ́ bá déwájú school of vet ibẹ̀ ló wà láti ìgbà tí mo ti dádúgbò yìí kí n tó dádúgbò kò sẹ́ni tó gbé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni sà bó ṣe wà nìyẹn sà ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ lọ́n bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn náà máa ṣe prógráàmù tí wọ́n bẹ̀ tẹ́ máa gbọ́ tí nǹkan ń dún náà máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ èmi ló wọ bẹ̀ ṣẹlẹsàn tí mo dẹ̀ sọ fún ẹ pé mi ò lé yín mi mórísun yín bọ̀tẹ́ ìgbúrọ̀ pariwo mọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ pariwo mọ́. ẹ farabalẹ̀ kọ́rọ̀ ilé bàyè mi dáadáa bẹ́ẹ̀ ni sà kó lè bàyè ògbé yẹn àlùjẹ̀nu gbénu ilé yẹn gbà yẹn. lágbára Ọlọ́run àǹjọ̀nú tó gba ayé mọ̀ pé àǹjọ̀nú gbé bẹ̀ ìgbà mi ẹ̀ lè rí ejò ńlá àti pé túnú lé yẹn rí bẹ́ẹ̀ ni sà. ẹ wá lọ síbẹ̀. mo wọ bẹ̀ fúnra mi mo wọ bẹ̀ ẹ mú olúgbò lọ́wọ́. kò sólúgbò kẹkẹ orúkọ Jésù nìkan ni awẹ àtàdúrà nìkan mo mú lọ bẹ̀ ṣẹlá sáǹdì wòlíì tó ń lo olúgbò òun tó sọlẹ̀ kan sórí ẹ̀ ló burú torí tí orí etu tó ń lò yẹn tí ò bá burú wọn nírí lò nǹkan kan àtàwọn sọ pé kéèyàn borí nínú iṣẹ́ ìránṣẹ́ kò sí nǹkan tó ń jẹ́ kéèyàn borí ajá tẹ́ lọ mú tẹ́ fẹ́ fi borí torí ẹja yẹn ò bá gbàbọ̀dé ẹ̀ ní ẹja yẹn mú gbogbo nǹkan ló ní repercussion ṣẹlá sáǹdì iṣẹ́ ìránṣẹ́ yìí náà mo sọ fún ilé ẹ̀kẹ́ téèyàn bá fi lu jìbìtì tó bá fi ṣàgbèrè tó bá fi ṣe oògùn pẹ̀lú ọ̀fẹ́ òfo ni ṣẹlá sáǹdì nọ́mbà 2 ẹ̀ lọ́wọ́ àwọn wòlíì tán lo oògùn tán milẹ̀ tán ṣe gbá tán ṣàwọ̀ wọn fi lọ́mọ lọ́wọ́ ṣe ló máa ń padà rún so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àìmọye irú ọmọ tí mo rí ládùúgbò yìí tó yẹ pé she's nothing láti GS2 lọ́nà tí ràn mí lọ́tọ́ bí the Air Force. bẹ́ẹ̀ ni sà wọ́n pọ̀ ọmọ kan ọmọ school of vet níbí ló ń gbé èmi lọ́lọ́run lò nísìn àmì lòun náà apart from pé bóyá spiritually tí mo fowó mi sponsor àwọn tí mo fi ó sẹ́ni kọ́ṣẹ́ tí mo rarin iṣẹ́ fún they are more than 20 sí 30. ẹ bá wò dáadáa. bẹ́ẹ̀ni. ojú ọ̀hún ṣe dúdú tí ò lọ lọ fọfọ. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti ní ọjọ́ ìbànújẹ́ ní níbi iṣẹ́ rẹ̀ sọ. ó pọ̀ sà ẹgbẹ́ chọ́ọ̀chì yìí mo ti kẹ́ gbogbo ẹ̀ tán tẹ́lẹ̀. ẹ kẹ́ chọ́ọ̀chì yìí tán. lágbára Ọlọ́run ìjì ló kà bàbá I can show it to you on my phone. ngbà tó di sẹ́jì kẹ́ ilẹ̀ Ìjẹ̀ṣà aláwọ̀ àìníwá yusuf ọbẹ̀ mo fi lé ṣàlẹ̀ tọ́lọ́ tún fún mi lórí òkè tó tóbi sí rè ṣẹ́dásánì mo dìdí fi lé ṣàlẹ̀ àwọn tọ́lọ̀ ń lò yín fún tẹ́ gbé dìde wèrè gidi tó ti ń salẹ̀ tọ́lọ̀ ń lò yín láti wòsàn òun náà ló tó wá lára àwọn tó tún bẹ̀rẹ̀ sí gbógun tì yín ipe ẹ̀mọ́ṣẹ́ ìránṣẹ́ ṣe. gbógun tì yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà ṣẹ́gẹ́dì bọ́n ti mi àdúgbò yìí pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run kò sí ọ̀nà ń bí èmi lọ́lọ́run láti liberate èmi náà tó wá padà ń ṣe ọ̀tẹ̀ mọ́ wípé mi ìgbúdọ̀ ra ilẹ̀ sí ládùúgbò yìí ẹjọ́ àwọn tẹ́ ti gbẹ́kẹ̀lé Yorùbá sọ pé ẹni tá a gbójú okùn lé kò jẹ́ ní agbá èrò máa ń kún díẹ̀ yìn ní ibi ìsà tí owó bí máa blocked nígbà tó dẹ̀ ìyàwó dẹ̀ sọ fún mi face to face pé a máa lé èrò lára ẹ̀ wọ́n dẹ̀ lé èrò sàmú ṣe program èrò pé tá a ti mọ̀. ẹ wàá lè lo agbára Jésù yẹn kẹfì lé ogun yẹn dànù. Ọlọ́run ò jẹ̀bi mi Ọlọ́run sọ fún mi pé kí n wo bí tí àyẹn ṣe pọ̀ tó wípé wọ́n fẹ́ lé èrò babaláwo àfa wòlíì wọ́n ti pàápọ̀ wọn iṣẹ́ lòdì sí mi instead tí màá fi gbégbèsè mo gbéraga mo ní kàn ṣe wò wọ́n mọ̀ pé wòlíì wà. instead tó yẹ kẹ́ gbégbèsè. kí n gbégbèsè Olúwa kí ni kí n ṣe o prayer Olúwa kí n ṣe o mi ì ṣe mo fi gbéraga sí ara problem prophet ni ìgbéraga so mo wá fi ìgbéraga sí pé kí ni wọ́n fẹ́ ṣe so wọ́n lọ torí church oní church tó bá dáwóró tí mo bá lọ bẹ̀ Ọlọ́run gbọ́dọ̀ tú bẹ̀ ṣe so ìyẹn mo rò kó máa ṣẹlẹ̀ church kan wà ní Òjòdú Bẹ́gà lẹ́kọ̀ọ́ Bible Way Church lẹ́gbẹ̀ẹ́ títí lẹ́gbẹ̀ẹ́ Yakoyo pẹ̀lú ọ̀rọ̀ fọlọ́ wọn bá wọn fà and I went there mo dẹ̀ sọ fún after program kan ṣe praise night Olúwa náà máa pa ìjò ní church yẹn ìjò ẹ̀mí tán rán síbẹ̀ tí ò jẹ́ kí church dìde inú praise night lẹ́jọ́ ti wọlé àdẹ̀pá life
àjẹ́ o àwọn kálukú wọn àjùdá nígbà tó sọ pé kì í ṣe jù lásán ṣe understand ni church yẹn dẹ̀ ń tẹ̀síwájú dé ní Bible Way Church Bishop Mike Adéwálé. ẹ lè sọ pé látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ owó jù mí dáadáa. bẹ́ẹ̀ ni sà. gbogbo ènìyàn fẹ́ gbé kọsẹ̀. ara ohun tí mo sọ gan nìyẹn nípa kinní kan. mo fẹ́ kẹ́ fi gbogbo ẹni sọ̀rọ̀ ni o. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run obìnrin ti fẹ́ gbé mi kọsẹ̀ rí mo dẹ̀ ti kọsẹ̀ nípa obìnrin rí. ọ̀yá mo fẹ́ kẹ́ ṣàlàyé. màá sọ ohun táwọn èèyàn mọ̀ mi pé mi ì parọ́ àìmọye ọmọge nǹkan tí ò jẹ́ kí n ṣe program nínú ọ́fíìsì mọ́ nìyẹn. orí ọkùnrin ò ní dáa báyìí. mi ì tún dáadáa díẹ̀ láti pé mo tún dùn tó láti pé mo tún dress dáadáa ìwádìí rẹ̀ ṣùgbọ́n ibi táwọn obìnrin máa sọ pé dáàdì ọfà wà níbi ọmú tá a ṣe obìnrin pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run orí òkè kan wà ní ọ̀nà campus ní Iléṣà mo dìídì lahùn bẹ́ẹ̀ pé tán bá tún rí ọmọge tó wá bá mi láti bẹ̀ ipò Olúwa sọ pé kí n bá òun sùn kógun tó ṣẹ́ máa ṣépè fún. bó o lè ṣe kókó ṣẹlẹ̀. ó wá bá mi náà ni Olúwa sọ pé ọfà wà lára òun ó ní wòlíì sọ pé ọfà wà lára òun pé nípasẹ̀ ìbálòpọ̀ ló fi wọlé nípasẹ̀ ìbálòpọ̀ ló fi lè jáde pé èmi ni kí n bá òun sùn kógun lè ṣẹ́ another person Olúwa sọ pé wòlíì máa bá òun sùn ọjọ́ méje kógun tó ṣẹ́. ok ẹ mọ wùwà wòlíì fún mi ṣé ẹ sọ wá wòlíì yóò kì í ní sùúrù ẹ mọ fẹ́ kẹ́ fi sùúrù sọ̀rọ̀ fáwọn. ok nígbà tí alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ bó ló ṣẹlẹ̀. mo wà ní ọ́fíìsì mi ó dẹ̀ dé ibi báyìí. no ìgbà mi tí ní prayer ground níbí bó ṣe wá bá mi nìyẹn pé kí n jọ wípé ogun kan ń bá òun jà wọ́n dẹ̀ sọ pé ìṣòro ọjọ́ méje náà lè ṣe fóun kógun tó ṣẹ́ wọ́n lè sọ pé ìṣòro ọjọ́ méje wípé ṣùgbọ́n wòlíì yẹn gbọ́dọ̀ bá òun sùn fọjọ́ méje yẹn ogun yẹn tó ṣẹ́ mi ò gbọ́ rí láyé mi so wọ́n á ní kó máa lọ pé tó wà lọ́jọ́ kejì máa fún ní ánsà wọ́n pe gẹ́ẹ̀kan ní Tọ́pẹ́ yẹn ló mu wá n bá pe Tọ́pẹ́ pé jọ́ta ni ọ̀rẹ́ ẹ̀ tó mú wáyé Tọ́pẹ́ wa sọ pé òun kàn sọ ó sọ pé òun láìkì òun ó lóun láìkì òun lòun ṣe wá lòun ṣe ókè o mo dẹ̀ ní mo gbọ́ so at the end of the day ló wá sọ fún mi ọjọ́ kejì tí mo wá ní kó wá pé dádì mi mo ní kó jọ mo ní báyìí ni mo rí o dádì mi ṣe mọ̀ pé àwọn kì í ṣe wòlíì mo wá pé wòlíì Kẹ́hìndé Ọlá mo ní bàbá mi ní Olúwa bá pè wọ́n bàbá Kẹ́hìndé Ọlá ẹnìkan wá bá mi pé kí n má bá ó ní ògo ló fẹ́ gbà sọ̀nù lára ẹ o ṣé orí kẹ́mi báyàn sọ̀nù iṣẹ́ ìránṣẹ́ kí n tó ṣe deliverance fún so bọ́mọ yẹn ṣe dé lọ́jọ́ kejì mo dẹ̀ ní jẹ́wọ́ wọ́n rán ẹni àbò wù ẹ́ torí mo fẹ́ ṣépè fún ẹ ó dẹ̀ ní kí n jọ pé ṣe ló wù òun so ìyẹn lọ. ẹ farabalẹ̀ ìyẹn lọ yẹn tí complete. ok ó bẹ̀ mí ó dẹ̀ ní kí n dáríjì òun. ẹ do abẹ́ ẹ̀ do. Ọlọ́run ní jẹ́. no eléyìí tí mo lè sọ pé mo bá sùn ṣẹlá sáǹdì ìgbà yẹn ni mò ń gbéraga pé obìnrin ò lè rí mi mú torí mi ìbóbìnrin kankan sùn lẹ́yìn ìyàwó mi so mo á bẹ̀rẹ̀ sí gbéraga. ṣé àmọ̀ kí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí yóò mú kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí ṣé kí n sọ. bẹ́ẹ̀ni. ó ṣeé ṣe Ọlọ́run ti pàṣẹ kínní gan ó mú yín kẹ́ pàdé àwọn èèyàn kẹ́ expect ṣé àmọ̀ pé kí wọ́n bẹ tí kì í sùn ó jẹ́ pé wọ́n fi ti pàṣẹ yín gan gba Jésù. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ parọ́. kò sí nǹkan tó fẹ́ parọ́ fún. bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi àwọn church member mi mọ̀ mi bí mo ṣẹ̀ ọjọ́ tí mo ṣẹ̀ yẹn mo sọ lórí ọ̀tà pé ẹ̀yin ọmọ mo ti kọlu àgbèrè mo sọ lórí ọ̀tà ẹ ṣe ara ìgbéraga tí mo ní mi ń wó obìnrin lọlé mi ń wá obìnrin ṣùgbọ́n Ọlọ́run ṣe ibi tí mo fi ń rent fún mi káàkiri ìkan bẹ̀ ni mo ti ní ọ̀rẹ́ dádì tàjọ ń ṣeré wọléwọ̀de so ìyẹn ṣẹ́nà sáàni mo ṣe bá ṣeré tí mo ṣe ń lọ lópin ìpadà pé àwọn máa ń ṣeré ìgbà tí wọ́n wọlé aṣọ bọ́ọ̀lẹ̀ lára ẹ̀ ibi tá ti ó rò lásán ni tẹ́nàntì yín ni. tẹ́nàntì ni ṣẹ́nà sáàni mo dẹ̀ lọ sílé wọn kì í ṣe torí àjọ gbogbo lágbára Ọlọ́run tí mo ti ń gbéraga pé kò sóbìnrin tó lè gbé mi ṣubú mo máa ń sọ lórí ọ̀tà pé kò sí obìnrin yẹn tó lè gbé mi ṣubú òun náà ṣe ń sọ pé nǹkan ọmọkùnrin mi ni mo lò ṣẹ́nà sáàni nígbà tán rí i pé mo ní girlfriend torí ilẹ̀ Ìjẹ̀ṣà rúmọ̀ àpalọ̀ ní tó bá ní girlfriend wọ́n mọ̀ lébi tó ń gbé wọ́n mọ̀ everything so mo dìídì bẹ́lẹ̀ dá máa jẹ́ mi pé mi ì fọ́ ọkàn obìnrin kankan ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ṣe understand ó dùn mí nígbà tó tún yá ọ̀rẹ́ ẹgẹ́ yẹn gangan àtúnjọ padà láṣepọ̀ orí live radio mo wà yìí. bó ni yẹn sì ṣẹlẹ̀. ẹja ká ṣe ń kọ̀ọ̀kan bàbá ẹ má wù wá wò. ṣẹ́rí yẹn ṣẹlẹ̀. n ta sọ ẹ̀ bọ́ọ̀lẹ̀ yẹn bó olùgbà tó bọ́ọ̀lẹ̀ lè gbójú sẹ́gbẹ̀ẹ́. ìgbà gbójú sẹ́gbẹ̀ẹ́ kẹ́ ọfà ti wà lára ńgbà yẹn gbogbo tá à ń sọ yóò ní í ṣe pẹ̀lú ọfà. ok ìgbà tá à ń sọ ẹ̀ abọ́ọ̀lẹ̀. bẹ́ẹ̀ni mo ń wo náà ni pé ìwọ ọmọ ìwọ ló pọ́n tẹ́lẹ̀ ṣẹ́nà sáà mo bá ra mu abára mu. kò tí mi dànù sùúrù bẹ́ẹ̀ ni dà sùúrù mo fi dé ẹ̀kan oṣù ẹni mo fọ́kàn ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú mi ìmọ̀ bóun náà ṣe ṣẹlẹ̀ mo kàn jókòó tí mo bá ṣe mí lẹ́nu mo sọ pé mi wọlé obìnrin so mo kàn jókòó tí akànjọ́ ń sọ̀rọ̀ eré àjọ ń sọ̀rọ̀ àwàdà pé kí ni kan ṣùgbọ́n during that time ọ̀pọ̀ fa ọkọ̀ ti ṣẹlẹ̀ instead tí n bá fi pray kí n repent mo tún sọ pé èmi ṣé mo lè ṣubú ṣá ojú àlá ló máa jẹ́
so bí ẹ̀ ṣe máa ṣẹlẹ̀ ibi tá a ti jọ ń wo nǹkan lórí fóònù láti kọlu ata ti bẹ̀rẹ̀ sí kíìsì ara inú ilé ẹ̀ lẹ lọ ní. inú ilé tiẹ̀ náà ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì sí mẹ́ta ó gbádùn yín dáadáa. lágbára Ọlọ́run yín náà gbádùn ẹ̀. mo ṣe rí kíní kan ni mi ì lè sọ pé mo gbádùn ẹ̀ torí ẹni tí ò bá kí n dẹ́ṣẹ̀ tó bá dẹ́ṣẹ̀ ohun téèyàn ò bá kí n ṣe tó bá lòun ṣe irú ẹni tí ì jalè tó lọ jalè ohun tó jí yẹn kò lè mọ̀ lò ṣe get the point mi ẹ pé ohun tí àwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé mi nínú iṣẹ́ ìránṣẹ́ tí mo sọ fún ẹ pé tẹ́ ẹ bá fẹ́ jìnnà nínú iṣẹ́ ìránṣẹ́ ìgbúdọ̀ ṣàgbèrè ohun tèmi gangan ṣe nìyẹn so bó mo ṣe fẹ́ gbádùn ẹ̀. bó wà lẹ ṣe wá bẹ̀rẹ̀ bó lẹ ṣe wá sí. àdéhùndé bó ṣe ọfà yẹn ti wọlé mo dẹ̀ sọ fún ìyàwó mo ló fà wọlé bọ̀ mo ní mi ìmọ̀rú ọfà tó wọlé. bẹ́ẹ̀ sọ fún ìyàwó yẹn pé bá yẹn sọ. mo padà sọ fún létà o. nígbà tẹ bóbìnrin yẹn sọ tẹ. ìgbà tí mo ṣe tààlà àkọ́ tí mo ṣe tẹ́lẹ̀ kejì mi ì sọ nǹkan kan fún bọ̀ ńgbà tó wá rí mọ̀ pé mi ì pray bí mo ṣe ń pray. ẹlẹ́ẹ̀kejì yẹn á gbádùn ẹ̀ dáadáa. àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín. kò sí bí ẹ ṣe lè gbádùn náà ṣe yẹn sà kò sí nọ́mbà tí òun kálukú ló mọ bọ́ọ̀dì ara ẹ̀ ṣe get point mi wípé ọkùnrin ń lo 30 minutes lórí obìnrin 15 minutes lórí obìnrin kò ṣẹlẹ̀ rí sí mi ṣé mo fẹ́ máa ṣe sọjí lórí ẹ̀ ni kí n tó má rí mo ti pè ìyàwó mi pé I'm not good on bed mo fọlọ́ ọ̀bẹ tó bá dẹ̀ ṣàgbèrè mọ́ mi nǹkan báyìí máa ṣe ẹ́. ẹ sọ fún ìyàwó. mo sọ fún ìyàwó lé mi bẹ́ẹ̀. kí ló tẹ fi sọ. kí wọ́n bá ṣàgbèrè ni mo pé ọ̀fà máa bẹ́ẹ̀ ni sà so irú mi tí mo tún á ní interest tí mo ti gbàgbọ́ nú ara mi pé mi lè ṣàgbèrè ṣe na sáà ni pé mi lè lọ fẹ́ra mi ṣẹ̀sìn lọ́dọ̀ obìnrin ṣe get point mi so ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi so èyàn ò lè sọ pé òun gbàdúrà ṣe na sáà ni èyàn ò kò sí wọlé tó lè lóun gbádùn àgbèrè ọ̀fà ni lágbára Ọlọ́run ṣé kí n tún wá ṣọ̀kì ń sà ẹ ní expect kí n sọ eléyìí tí mo ṣe láti yẹn padà lóyún odindi oṣù méje kò dẹ̀ sọ mi pé ó lóyún. bí mo ní bàbá ń sọ yìí o àbí orí. life ọmọ ẹgbọ́n nǹkan tó bàbá ń sọ ẹgbọ́n nǹkan tó sọ ẹ ti gbọ́ rí. ó bímọ obìnrin fún mi pẹ̀lú ìrọ̀fẹ́ lọ́run kò sí ẹni gbogbo àwọn mẹ́mbà mi kò sí eléyìí tí mi sọ fún. ẹ kò kú lọ. mi ò ń parọ́. ìyàwó yín náà padà gbọ́. ìyàwó mi gbọ́. ìgbà tó gbọ́ kí ló ṣẹlẹ̀. ìyàwó mi dẹ̀ sọ wípé òun dẹ̀ sọ fún mi wípé kí n má gbéraga ó ti sọ àwọn ìran fún mi tẹ́lẹ̀ ṣẹ́nasán tí mi gbọ́ irọ́ kò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ta ṣẹ́nasán so at the end of the day hostel yẹn wọ́n á sáńbẹ̀ ìyàwó wa sọ pé báwo lo ṣe lè kọ́lé ara ẹ kó o sáńbẹ̀ ó yá nìṣó ń bẹ̀ ṣé o fọ́ọ̀sì wọn ni ṣé o réèpù wọn ni number 2 ọlọ́run mọ̀ pé o mọ̀ sí lọ́tọ̀ ìdájí ẹ̀ṣẹ̀ so mo rẹ̀ jẹ́ fún bàbá mi ní olúwa ṣẹ́nasán mo jẹ́ fún bàbá kẹ́hìndé ọlá mo jẹ́ fún bàbá Peter Michael bàbá ọlá lórí òkè àyínkẹ́mi bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún bàbá nǹkan tí mo ṣeré wọ́n láwọn ti máa ń sọ mi pé kí n má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wípé láti ìgbà tí mo ti ń ṣe ìrànṣẹ́ obìnrin kankan o wọ́n láwọn ti ń sọ pé kí n má máa sọ pé bọ̀ tí pé mo ti gbàgbọ́ nú ara mi jù ọlọ́run mọ̀ fi yẹn fàyè gbà bàbá Kẹ́mi ló wá sọ mi pé ọgbẹ́ tó lápá ni so mo wá pé ọgbẹ́ tó lápá kò yé mi gbà tí mo délé tí mo sọ mọ́ ìyàwó mi pé olúwa sọ pé ọgbẹ́ tó lápá ni bàbá Kẹ́mi sọ pé ó lẹ́nìkan ti lóyún fún mi inú àwọn ọmọ yẹn mo ní kò sẹ́ni tó lóyún fún mi inú wọn oṣù keje lọmọ yẹn tó jẹ́ kí n mọ̀ pé òun lóyún oṣù keje mo ní kò lápá ṣe understand ẹ mẹ́ta péré la bára sùn sà. ẹ̀mẹ́ta náà tó o ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọmọdé máa yọ̀dà fún ìyá mi. ṣe gẹ́gẹ́ tí wọ́n ti mi so wọ́n ẹ ṣẹlẹ̀ nìyẹn ṣe rí oyè ọlọ́run. ṣùgbọ́n ẹ bá wò ṣé èso kò lè fi lé ogun mẹ́mbà dà. pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kò sí mẹ́mbà tó lè náwó bẹ́ẹ̀ ni kò sí mẹ́mbà tó lè náwó àbùkù sí mi question máa ń béèrè lọ́wọ́ àwọn kan wà tán máa ń gbórí ilẹ̀ yìí ẹ̀dẹ̀ lọ béèrè lọ́wọ́ worldwide question kan máa béèrè lọ́wọ́ wọn tán bá ti fẹ́ lọ ṣé mo bá ẹ̀sùn rí ṣé mo tẹ ọmú ẹ̀ rí ṣé mo gbàdí ẹ̀ rí tán bá ti ní rárá bàbá tiẹ̀ lọ ṣẹlẹsàn so kò tí ì sí di àárọ̀ yìí mẹ́mbà tó lè náwó àbùkù sí mi. ṣé àmọ́ pé nǹkan tẹ́ ń sọ yìí ó lójú pásítọ̀ tó lè sọ nǹkan tẹ́ ń sọ torí èmi ọmọ háìdì ààrẹ. mo ti rí pásítọ̀ tí mo ti rí pásítọ̀ ṣẹlẹsàn lọ́jọ́ tá à ń ṣe program ìgbà yẹn náà ń kárí rúmọ̀ sí pé mo flex wọn á dó sórí ọ̀tà ara ibi tí mistake mi ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn tó bá fẹ́ kọ́kọ́ gbọ́ wọn á dó sórí ọ̀tà wọn ní gbogbo ń ṣe pọ̀ tó yìí àwọn youth tó wà ń bẹ they are more than 1,000 program mo dẹ̀ lẹ́ni tí n bá bá sùn tí ò bá náwó ẹ̀ pé mọ́tò máa pa mo bá ẹ̀sùn náà mo tẹ ọmọ ẹ̀rí náwó ẹ̀ ìyàwó mi nìkan ló náwó wọn á ní mi sọ̀rọ̀ pa ìyàwó mi pé àwọn ará àta tó jẹ́ mẹ́mbà ṣe understand so ìgbéraga yẹn ti sì lé mi lọ́kàn torí dáàdì mi máa ń pèdè kan fún nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pé ẹ̀ṣin òkè ń jẹ́ koríko abẹ́ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo ti ṣe training lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ kan wà tó yẹ pé mo bá sùn nígbà tí mo wà nú ayé ọmọ yẹn lọ padà ṣe secretary wọn á lẹ́gbọ́n mi ló bá sùn so ìgbà tẹ́nìkan máa sọ̀rọ̀ wípé ìgbà tó náà bẹ̀rẹ̀ iṣẹ́ sí okó ló fi máa tú church so ìyẹn mo wá dì mí pé mi ní bá mẹ́mbà kankan sùn so Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ yàtọ̀ sígbà tí wọ́n fi ìgbéraga pin yẹn bí mo dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yìí
gbogbo àwọn mẹ́mbà tó ṣì wà lọ́ndà mi lé ní Iléṣà ní Ìrè kò sí elétò lónà wà bùkún sí mi pé nǹkan kan wà lára wa Ọlọ́run dẹ̀ ní jẹ́ rírú ẹ̀ mọ́. ẹ̀yin náà gbọ́dọ̀ máa sọ lórí ọ̀tà mọ́ báyìí. Mi ò wá lè sọ lórí ọ̀tà mọ́ ohun tí mo lè máa sọ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn ni pé kán má fi yẹn boast pé kò sí àfitọ́lọ́run bá fàyè ẹlẹ́sà kò sẹ́ni tóbìnrin ò lè mú torí àwọn tí mo bá ṣe sà wọ́n ṣe ẹmọ̀kan ọ̀tọ̀ ní kéèyàn sọ pé èèyàn ní crush or taste èèyàn wọ́n ṣe taste mi ẹ̀pẹ́ tí ọ̀fà bá dẹ̀ dé ìgbà yẹn gẹ́gẹ́rẹ́ mo ti rí ìgbà tó yẹ pé ọ̀fà kan wọlé sà tèmi àti ẹ̀mí máa lórí bẹ́ẹ̀ dára mi ò ní move tí máa jókòó ń ṣe kánsẹ́lì ara mi máa move. kánsẹ́lì láàrin àwọn èrò. bẹ́ẹ̀ ni màá sá wọlé padà ọ̀fà máa ti dé so mo jẹ́ nìkan tó yẹ pé tọ́fà bá wọlé màá sọ fáwọn èèyàn ẹ pray fún mi ọ̀fà ti wọlé ṣẹlẹ̀ sáà ni ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe máa ń pray fún wèrè máa ń pray for aláìsàn I'm a drama minister so wọ́n pọ̀ ohun tí ò kàn mí mò ń dá sí mo sọ bí lẹ́ẹ̀kan kò sẹ́bọ̀ tí mi gbé dànù ṣẹlẹ̀ sáà ni téèyàn bá sọ pé babaláwo lòun kó má jà tá a bá jà àjọ fúnra wa ń dé tì ní mo máa like challenges ṣe understand but tó bá pè yẹn prophet ìbàjẹ́ fake ìbàjẹ́ kí mi ní bá forí sọ torí mo ti kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ bàbá Kẹ́hìndé Ọlá ṣe understand bàbá ẹ̀sì káà ṣe gbóná tó lè ní wọ́n respect bàbá Kẹ́hìndé Ọlá gan ṣe understand wòlíì tí ó bá mọ Kẹ́hìndé Ọlá kò tí mọ̀ ẹ̀ wọ́n ṣe CAC àwọn àgbàlagbà wòlíì ni wọ́n àwọn àgbà wòlíì ni wọ́n àbàmì wòlíì ni wọ́n àwọn ilé ọtí náà wọ́n gba 60 days marathon wọ́n ti dàgbà tó lọ́jọ́ 80 years ní sà ó dàgbà gan lágbára Ọlọ́run ìyá tó bí mi lọ́mọ tán bí tẹ̀lé wọn 80 ìyá mi gẹ́gẹ́gẹ́ náà bí tẹ̀lé wọn ìyá kan bàbá kan ló bí wọn so Kẹ́hìndé Ọlá ló gbé mi náà jẹ so kì í ṣe pé spiritual father nìkan bàbá tó tú tí mo lè sọ mi ò ṣe rí náà bàbá Kẹ́hìndé Ọlá ṣe rí ṣe na sàn so àgbà òní bẹ́ẹ̀ náà ni Táyé Ọlá Táyé Ọlá náà wòlíì ni wọ́n àgbà wòlíì lò náà bẹ́ẹ̀ ni àwọn akóòtù Bible láti Genesis to Revelation láì wo Bible àwọn náà wà ní ẹ̀fọ́ níta ọ̀rẹ́ mẹ́ ṣe understand àwọn tún ní sí Adó Ọlọ́run gbà fún so ìdílé wòlíì lèmi ti jáde nǹkan táwọn èèyàn ṣe máa ṣírí mi nìyẹn ìyá mi ló ń tọ́jú Apostle Ayọ̀délé Babalọ́lá ní Ẹ̀fọn Alààyè Ayọ̀délé Babalọ́lá ìyá mi ló tírèènì ìyàwó ẹ̀ bọ́n ṣe ń tajà ọ̀dọ̀ Apostle Ayọ̀délé Babalọ́lá ni ìyá mi ti lọ máa ń gbàdúrà kó tó travel tó bá fẹ́ lọ rajà tó bá fẹ́ lọ ná ilẹ̀ Haúsá ṣẹlẹsàn Babalọ́lá ló súre fún ìyá mi pé wòlíì ò ní tán ní rẹ̀ ìyá mi ni ẹni àkọ́kọ́ tó sọ ìsọjí ọ̀dọ́ àkọ́kọ́ tó sọ ìsọjí ní Ẹ̀fọn Alààyè ní ìsọjí Ayọ̀délé Babalọ́lá ní Ẹ̀fọn ṣẹlẹsàn ìyá mi yẹn Babalọ́lá pray fún ìyá mi nìkan ni ò dá church ilẹ̀ gbogbo àwọn àbúrò tó kù dá church ilẹ̀ but ìyá mi gbogbo ọmọ tó tara ìjáde pátá wòlíì ní gbogbo wa rárá wòlíì àtọkùnrin àtobìnrin àtẹlẹ tó jẹ́ navy àwọn méjì kúrẹ́ wà lókùnrin number 2 nínú gbogbo ìrìn àjò yẹn èmi nìkan ni ọfà yẹn ríṣẹ́ ṣe lára ẹ̀ bẹ́ẹ̀ ni mo fi gbéraga kún sa mo fi gbéraga kún àní tí n bá lóbìnrin máa sọ pé mi ilé báyìí sùn lójú àlàkà máa sọ pé lójú ayé ìgbéraga yẹn wà ń bẹ kò possible mi ò believe kóbìnrin lè gbìyànjú wọ́n fún mi scraping sa wọ́n fún mi scraping. church tó wá ṣe ẹdí church tó kọ́ rí. bẹ́ẹ̀ ni sa. sáà lè wọ́ bẹ́ẹ̀. ó yí sí sa. ẹ ti sọ máa wọlé kó máa pé dádì rẹ̀ àti ìyàwó mi. ìyá ṣẹ́ṣẹ́ yẹn ti bẹ́tà. kí ló ṣẹlẹ̀? ó lọlẹ̀ lágbára Ọlọ́run sà. ìgbà tí wọ́n rán ìjì ńgbà yẹn ni ìjì ká ó ti máa tó 5 years èmi náà rẹ̀ wọ́n máa ìṣẹ́ náà ti kàn padà. kọbi ara síbi gan tààrà mi. ìgbà tó gun wọn ti pọ̀ jù tó di pé ká pa ejò every week mo wá rò pé tọ́ndẹ̀ tó padà sọ fún mi pé tí mi bá ti join ẹgbẹ́ awo máa kan ló sọ fún mi junction ó ní ṣèbémi Lozana ṣèbémi náà ló máa jẹ́ ó ní tí mi bá ti join ẹgbẹ́ awo ó ní wọ́n fẹ́ pààrùn sí mi lọ́rùn bẹ́ẹ̀ ni sá àwọn dẹ̀ poison ẹni yẹn lóòótọ́ ẹni yẹn máa ń sun ẹ̀yìn bẹ́ẹ̀ bí half mad ni ó máa ń sun ibi ẹ̀yìn àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ mo fún lórí ọ̀fẹ́ àti máa sun bẹ́ẹ̀ so ọ̀rẹ́lẹ̀kẹrin ti máa rí ankov lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni lójú ìran wípé àkóbá ń bọ̀ ni mo wá lọ sórí òkè olúwa ní kí n má gbé mọ́tò lọ sí iwájú ta máa ń páàkì mọ́tò sí bí ìgbà ẹ̀ so mo ṣe páàkì mọ́tò sí iwájú ta mo bá tèmi lọ so wọ́n rò pé mo wà ń lé bó ṣe fún màá yẹn poison yẹn so ó yẹ kí màá yẹn kú lóru ṣùgbọ́n Ọlọ́run fi ọwọ́ àjùlọ ó fi sustain ẹ̀ kò jẹ́ ó kú
ìgbà tó wá lọ sádùúgbò tó ń kígbe inú àwọn kan sọ pé a máa lọ sí Hosanna nù, bọ̀ mo dúpẹ́ Ọlọ́run pé kò kú síbí, ó dé junction bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ tán wá gbé lọ kán tó gbé lọ́wọ́ school of ẹ̀ tó ṣaláìsí kì í ṣe bí ló kú sí. So another one ẹnìkan wọ́n ní wọ́n nà ẹnìkan ní gbòòrò wá kú síwájú school of ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe kú síwájú school of ẹ̀ àwọn ará àdúgbò yìí lọ ya picture ẹ̀ wọ́n mú lọ police station pé ara àwọn ẹni tí mò ń pray sí ìyàwó mi rèé bàbá tó bí mi lọ́mọ nìyẹn wọ́n á láwọn àwọn tí mo pray fún ló kú síwájú school of ẹ̀ láti fi rope mi hìn. ṣé bàbá ló dàbí ọ̀dọ́ yìí. bàbá mi rèé 86 years ló máa pé ní August lágbára Ọlọ́run. bàbá ló dàbí ọ̀dọ́. 86 years ni pẹ̀lú rẹ̀ fẹ́ lọ́n. bàbá tí ń bọ̀. lágbára Ọlọ́run. bàbá mo kí yín o. 80 lẹ́mọ̀ pé bàbá. 86 years. bàbá 80 ni yín tó ẹ má bínú wọn ń parọ́ ọmọ yín ni o. ẹ súnmọ́ bí. mi ò lórí ọ̀fẹ́ àti gbé kámẹ́rà mi ẹ̀rùn kó tó ká ti pàdé ìṣe gbé kámẹ́rà. bàbá 85 ni wọ́n ti ṣe. Àwa márìdì 85 ọmọlúwo ni yín bàbá. Ẹ̀fọn aláyè. Ẹ̀fọn aláyè ní ibi tí wọ́n sin Babalọ́lá sí. Ẹ mọ̀ Babalọ́lá. Tá 2010 Ọlọ́run ra bí fún mi. Ìgbà tọ́lọ́run wá ra bí fún mi ní 2010 bí mo ṣe dé Ọlọ́run wọ́n mi. Sáwọn ilé tí mo wá ládùúgbò ilé ìbẹ̀rẹ̀ ilé ìmákàmárà ìwé ìtọ́pẹ́ ní ìyá ọlọ́lẹ̀. Ní wọn rẹ̀. Àwọn ilé tí mo bá nìyẹn. Mẹ́sìgì wa ikú wá gbóúnjẹ fún mi. Ìgbọ́dọ̀ jóúnjẹ. Mẹ́sìgì ẹ wà. Látọ̀dọ̀ wòlíì kan látọ̀dọ̀ sí. Ìgbà tó máa gbóúnjẹ wá ìyá ọlọ́lẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni gbé mọ́mọ́ wá. Wọ́n á ní mi jẹ. Wọ́n á gbé fún ẹ máa record. Ṣé máa sọ̀rọ̀ yín lọ? So wọ́n á gbé fún kápẹ́ntà méjì ló ń ṣiṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ là ń kan bí ní 2011 10 lára bí 2011 bẹ̀rẹ̀ program wọ́n ṣe wá gbé fún mi wọ́n ní wọ́n ti wọ́n mi kápẹ́ntà kan bá ní kẹjẹ́ kó ń jẹ́ bá gbé fún Bradeusi wọ́n ṣe gbà wá jùlẹ̀ àwọn ilé ìsìn ọwọ́ wọ́n mọ̀ tí nǹkan bá wà ń bẹ̀ oníkan wà ń bí oníkò dáa èkejì bá pé wọ́n pè ní lákẹ́ngbẹ̀ wọ́n ṣe gbé ni wọ́n bá jẹ́ ọdún yẹn ló ṣàìsàn tó kú understand so àti ìgbà tí mo tó wá dàdúgbò yìí tó bá ti ní bí ọwọ́ 7 8 tó máa gbọ́ táwọn àjà máa ké bá a ṣe wà níbí báyìí ẹ̀ẹ́gbùrú ẹsẹ̀ lórí páànù tẹ́ bá rí physically kì í ṣe pé wọ́n ní tí ẹsẹ̀ máa ń lọ lórí páànù icon cross òrùngbà mi tó bá ti ń bọ̀ tó bá ti ń ṣe so Ọlọ́run sọ mi pé àdúgbò àwọn ẹlẹ́yìí lẹ́wà o. tẹ́lẹ̀ tẹ́ bá ti ń bọ̀ níwájú Muta junction ẹ ti máa dúró àwọn èèyàn mọ̀ pé ibi pé ìlú mi ni pé ìmèlú ni bí láti àmùtà so nígbà tí mo dé bí God use me to liberate this place you understand but màá ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀rù àti máa ṣọ́ọ̀rù so nígbà tó di stage kan ọ̀rọ̀ pọ̀ nígbà tó di stage kan ohun tí ò kàn mí mo dá sí bẹ́ẹ̀ ni pé kí n rí ọmọ ẹni tó sick kí n pray fún láì ṣe pé wọ́n gbé wá bí you understand ládùúgbò so ibẹ̀ mo ti ń dá sí àwọn nǹkan tí ò kàn mí mo ń gbà tó di stage kan ní ìdásí ìrìn tó kàn mí wọ́n bẹ̀rẹ̀ ṣe program pé witches must die èrò máa ń kún èrò máa wọ́ wọ́n bẹ̀rẹ̀ ṣe program yẹn tí a gba chair láti bí 12 àti wọ́n gba ìsílẹ̀ wọ́n máa ń nara lérí àga so Ọlọ́run á sọ mi pé jìnbọ̀ mo sọ fún dáàdì mi lọ́jọ́ kan jókòó mo ní bọ́ọ̀sì kan sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo ní ṣe ẹ̀dẹ̀ ìwé èrò ṣe pọ̀ ṣe máa pẹ́ láyé ẹ̀wèrò wọ́n ló máa pẹ́ wọ́n ní ohun tó ń bọ̀ agbára ò tí ì ká mi lẹ́yìn àgbà Ọlọ́run ní kí n ṣe àwọn prayer kan tí mo ṣe I believe in prophetic prayer tó jẹ́ iṣẹ́ wòlíì àwọn kan ní kò iṣẹ́ wòlíì tó jẹ́ iṣẹ́ wòlíì wa tí ò dẹ̀ ní any bad repercussion wọn á ní kí n ṣe kí n gbá àwọn ìgbésẹ̀ kan mo dẹ̀ gbé ọdún kẹta náà rán àrà náà rán sí gidi màá sọ àwọn testimony kan fún yín sáà tó yẹ pé ẹ lè gbàgbọ́ pé ó ṣẹlẹ̀ ibi ẹ̀yìn kùnlé ní ẹ̀yìn ọ̀tá ní ọ́fíìsì mi wà tilẹ̀ fún ọ́fíìsì nígbà tó ti sọ wípé ṣe wàhálà fún mi ṣe wà fún mi nígbà kan tó wá ṣe kà fún mi ó máa ń tilẹ̀kùn ọ́fíìsì mi pé kọ́lọ́ máa jà rogun àkóbá ṣé ẹ believe pé mo tilẹ̀kùn ọ́fíìsì sà mo lọ ìsọjí mo dé padà mo bá ìdíyẹ dídú méjì ní ọ́fíìsì
mi ò mọ̀ bàbá àti ìyá mi dẹ̀ ti sọ pé àwọn lálàá pé kí n pray pé wọ́n rán ẹ̀dìyẹ dúdú méjì bọ̀ nẹ́ẹ̀tì wà lójú wíńdò kò síbi tẹ́ẹ̀dìyẹ lè gbà wọlé ṣé wàá rán ẹ̀dìyẹ adẹ̀dùn wọn pa wọ́n á dé wọn mọ́lẹ̀ pé bàbá àti ìyá ìran tẹ́ ẹ̀ sì sọ àlá tẹ́ ẹ sọ ó ti ṣe ẹ máa bọ̀ nígbà tá a máa dé ìkan ti rìn káàkiri náà bẹ́ẹ̀ ni sà ìkan ti rìn nínú wọn ṣe understand so wa ìyẹn lọ aṣáàpadàpá ọjọ́ kan wà tó lọ́wọ́ ní kí n má pray àti kí n má sùn kí n má sùn o kí n má pray n bá bẹ̀rẹ̀ àdúrà mo lè gbàdúrà láti aago 7 alẹ́ tó bá ti ní kí n má sùn nígbà tó di aago kan mo gbà ṣé mo fẹ́ fara mi dẹ̀ lọ sùn bí mo ṣe wọlé láti sùn ni mo ń wo ọ̀kùn lórí bẹ́ẹ̀dì millipede ọ̀kùn lórí bẹ́ẹ̀dì mi mo bá mú no ẹgbẹ́ bẹ́ẹ̀dì mi ẹgbẹ́ ògiri so mo ṣe ń wọlé bẹ́ẹ̀ ni ìyá mi ta yí ojú ẹ̀ ibi ọ̀kùn yẹn ló lọ wá gbé ọ̀kùn yẹn dáná sí mo ṣe ń wọlé orí bẹ́ẹ̀dì mi mo ti ń wò mí mo bá gbùn dáná sí olúwa ní mẹ́ta ni tó búlá ṣe ní mẹ́ta ni máa sọ mọ́ ìyá mi olúwa ní mẹ́ta ni wọ́n wá òwúrọ̀ bá lójú ẹ̀ àṣì owó bẹ́ẹ̀dì àwọn owó ààrí ní kàbí eléyìí ni mo wọ̀ lọ́jọ́ náà mo láìkí ní kàbí eléyìí ohun tí Kẹ́hìndé ọlá máa wọ̀ ní Kẹ́hìndé ọlá wọ lux steve láyé wọn ni so àbọ̀sọ̀rọ̀ tá a bá bẹ̀rẹ̀ sí pé gbogbo ọ̀tá náà lè rí tó táìsì bàbá lẹ́yìn bí 1 hour inú ìṣòkò tó mi ní kẹta ti rìn jáde live àti ìyàwó mi ìgbà kan wà tó lúwa ní kí n máa pray kẹ́mi mọ́ rán mi létí ojú mi ti rí nílẹ̀ Ìjẹ̀ṣà wòlíì tẹ bá rí tó bá tọ́lọ̀ máa gbé ìdè nílẹ̀ Ìjẹ̀ṣà tí ò mú nǹkan mọ́ ó lọ́wọ́ Ọlọ́run nú ṣùgbọ́n tí ó bá fẹ́ padà jẹ́yìn òwúrọ̀ kó nílẹ̀ Ìjẹ̀ṣà ìkan wà tó lúwa ní kí n má sùn lóru èní o kí n máa ṣe prayer mo lè bẹ̀rẹ̀ prayer mi àti ìyàwó mi àti ọmọ tí mo ní mo tọ́ tó di àfọ̀sùn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run láwà lórí ilẹ̀ yìí àti woman kan náà tàbí yàrá kan ṣe láàánú bí adáyọ̀ nígbà tó dédé aago kan òrùsà èyí náà wò bí chọ́ọ̀chì ṣètò láti bí sẹ́ńtà orí ọ̀tà la gbọ́ ẹni pé èèyàn da ọ̀tà àbọ̀ síbẹ̀ gbàrà àgbọ̀n mọ́lẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ká ló dẹ̀ kúta sórí látẹ̀yìn ilé wà ń bẹ̀ kò sí bọ́ ṣe lè dórí ọ̀tà gbogbo láti bí ìbára ẹni kí n má sun yàrá orí ọ̀tà ni kí n má sùn orí ọ̀tà yẹn ni mò ń sùn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run fóun ní kíní yẹn ṣe dún nígbà tó di àárọ̀ ọjọ́ kejì wòlíì kan wà ní ìlú Èkó Pastor Glory ní Kòròdú area tó bá pè mí pé Ọlọ́run yẹ o tó wáyé pé ọ̀fà kan rán wáyé kó bá ẹ ní òru wáyé kó bá ẹ lójú àlá ni bàmá jì sáyé bẹ́ẹ̀ ni sà àárọ̀ ọjọ́ kejì wọn mọ̀ tí mo là kọjá wòlíì mi ìtàn pé ní bàbá òkè wọlé lórókè àyínkẹ́mi ọ̀nà tó pè mí àwọn Ọlọ́run ló yẹ ọ̀fà kan rán wa Ọlọ́run ló mú ẹ ẹlẹ́sàn ìyẹn tó lọ láàrin ọjọ́ 4 sàmúpa ìjò 3 mo panu yàrá mi mo pa lẹ́nu yàrá mi mo panu church the same size of snake wọ́n tóbi dáadáa ẹlẹ́sàn so nígbà tó lọ́wọ́ sọ pé àrà náà rán bọ̀ mo máa nà sí lórí ọ̀tá olúwa sọ pé ẹ̀kẹ́ tó rán bọ̀ mo ṣe mọ̀ mo jẹ́ bí ọ̀dọ́ tí ìgbà tí mo ti kó lọ́rọ́ dára Kẹ́hìndé ọlá ẹni tí mo lè sọ pé mo ti súnmọ́ òun lẹ̀gbọ́n mi òun ìṣe bẹ́ẹ̀ súnmọ́ due to 1 or 2 reasons so mo lè sọ pé mi yàtọ̀ sí bàbá mi tí ó bá lọ́jú pọ̀ gan èmi máa ń má jẹ lójú àjẹ́ ni àwọn olóòṣè ń kọ́rẹ́tì nǹkan àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ mò ń ṣe tí ò dá bẹ́ẹ̀ ni pé màmá àjẹ́ ní ìwọ ló ń ṣe ọmọ ẹṣẹ́ òyà òrìnà yà túlẹ̀ ànídìí àdúrà ìyá tó mọ́ ọmọ ẹ̀wà ẹ̀yin lẹ dí lórí ẹ̀ ẹ̀yin lẹ tún wọn fún pé ẹ̀dá orí ti ẹ̀ padà fẹ́ gba orí ti ìyẹn onídìí àdúrà lójú kojú mo ṣe máa ń sọ so ẹni tó jẹ́ bí principality wọn ládùúgbò tí ò jẹ́ kádùúgbò dìde ó lè sọ pé wọ́n nà wọn fún wa lé mi ládùúgbò àwọn èèyàn dẹ̀ pè mí ládùúgbò yìí wípé kí n ṣọ́ra kó bá pásọ̀ kan yà pásọ̀ yẹn kú ó dẹ̀ pè mí kí n má ṣe prayer fáwọn ọmọ school of ẹ̀ tì mọ́ wípé prayer wípé ṣe náà ṣẹ́yìn tó fi ń kú oníṣóyún làwọn ọkùnrin wọn ń ṣẹ́ tó fi ń kú lọ́ndẹ̀ ni kí n ṣe àwọn prayer wọn kí n gba bíbélì 21 days kí n lọ sórí pd yẹn kí n lọ pray mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run ló mi ń gbà yẹn Dr. Ògúnníyì ni provost gbà yẹn ni principal wọn gbà yẹn ní scarlet sọ ló mú wọlé and God use me mo fi ọwọ́ Ọlọ́run sọ̀yà Ọlọ́run ló mi láti stop ikú òjijì ní school of ẹ̀ you understand Ọlọ́run ló mi láti stop ikú òjijì ní school of ẹ̀ so ìyanu dẹ̀ ṣẹlẹ̀ ìṣẹ́jú dẹ̀ wá so mo ti rí ìyàn wípé 2010 tọ́lọ́run wá ra bíi fún mi 2004-5 ni mo wà ní school of ẹ̀ mo ń ṣe prayer school of ẹ̀ tì báyìí 2010 tọ́lọ́run wá ra bíi fún mi you understand mi ò mọ̀ pé Ọlọ́run máa ṣe nǹkan tó tún dá tẹ́lẹ̀ so nígbà tó wá di stage kan lọ́lọ́run tún sọ fún mi pé
àwọn ẹlẹ́yà agbègbè wọn fẹ́ kádùúgbò yìí develop again wọn dẹ̀ fẹ́ kí ṣẹ̀ránṣẹ́ ìtẹ̀síwájú so bá ló ṣe bẹ̀rẹ̀ ìjàkadì nìyẹn so yẹ́n mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹnìkan kú síwájú school bẹ̀rẹ̀ wọn lọ ya picture ẹ̀ wọn lára àwọn èèyàn tí mò ń pray fún ni láti fi rope mi in ọ̀tọ̀ Ọlọ́run yọ mí àwọn ọlọ́pàá kan dìde pé kì í ṣe wọn arrest mi bọ̀ police yẹn náà ti pè pé Hosanna nǹkan bàbá náà ṣe kó kú kan wà níwájú school bẹ̀ mo dẹ̀ record mo lọ bá àwọn tó jẹ́ neighbor mi wọ́n lẹ́nìkan kú síwájú school bẹ̀ tó bóòdà ṣe máa ṣe débi tán máa sàrà ládùúgbò oníkò kan mi àṣà àwọn tó ya picture ni bàbá wọn ti gbé mi lọ police station rí ládùúgbò yìí kí ni mo ṣe ìgbà tí wọ́n invite mi ìyàwó mi ló bí wọ́n ṣe pè mí tani kí n máa bọ̀ police station wípé kí n wá pray fáwọn mo á sọ fún ìyàwó mi mo ní Olúwa sọ pé ṣe náà fẹ́ arrest mi ṣùgbọ́n wọn mọ ohun tán máa ṣe bọ́ ṣe ròyìn mi ẹ̀rù ń bà wọ́n mo dẹ̀ lọ àyè sọ I met one woman ìyá Deborah ó sanra ó dúdú mo ṣe débẹ̀ mo ní ẹ̀jọ̀ wéré wó ló pè mí tó ń parọ́ fún mi tí ò lè sọ tọrọ ẹ fẹ́ arrest yẹn jẹ́ pé fẹ́ arrest yẹn wípé wọ́n ní so mo gbọ́ yín lọ. ó sọ ẹ mọ̀ wípé ṣe náà fẹ́ arrest yín mo ní mo mọ̀ wọ́n ní kí ló dé tẹ̀lé wá mo ní bẹ́ẹ̀lì sọ pé olóòdù aláyàbí kìíní God bless you olóòdù aláyàbí kìíní wọn á ní kẹ́nìkan interview mi at the end of the day gbàtẹ́ni ẹ máa interview mi oníṣẹ́ lóòótọ́ mò ń wo wèrè mo lọ́nà ló ń wo wèrè. ẹ mọ wo wèrè ńgbà yẹn. bẹ́ẹ̀ ẹ ṣe ń wò díìsìn. ìgbà tọ́lọ̀ ní kí n bẹ̀rẹ̀ sí ṣòwò ọmọ padà mo stop ṣe understand kẹ bẹ̀rẹ̀ sí ṣòwò ọmọ bíbò. ẹ pé gbogbo àti mo fi ń ṣe pé àfòun wèrè yẹn ṣe understand mi tí ì marry ìgbà tí mo tún wá marry ṣe understand Ọlọ́run sọ lórí ọdún tí mo gbúdọ̀ dúró kí n tó bímọ. kí ló dé. ẹ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn àwẹ̀ tá àti ìgbà tí mo ṣe ń lọ káàkiri number 2 nọ́ọ̀sì níyàwó mi school of nurse wà ń gbà káfẹ́ra nọ́ọ̀sì gbúdọ̀ lóyún. wọn àjẹ tí parí. wọn ti parí so number 2 àti ìgbẹ́ náà kan Ifẹ̀ la kọ́lé sí ìbí là ń gbé so àgbúdọ̀ bí tọ́ọ̀gì so Ọlọ́run ẹ sọ pé time by ẹ ká bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí òfin Ọlọ́run. gbogbo àyẹn tẹ́yìn àti ìyàwó yín jọ ń gbìyànjú kò sí ìbálòpọ̀ nǹkan láàrin yín. àjọ gbé. kò sí ìbálòpọ̀ nǹkan kẹ tó sí marriage ẹ kàn mọ́ wòra yín lórí bẹ́ẹ̀dì ni. àjọ sùn gan àjọ sùn ṣé olú aṣọ ọ̀tọ̀ ìyá sọ àjọ dúró papọ̀ àjọ sùn ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ virgin ló ti fẹ́ mi sún ọmọ sún ọbẹ̀ ti ní. ẹ̀yin lẹ́dí ẹ kò tiẹ̀ nídìí ẹ̀yin lẹ́dí ìsìfẹ́jìn. èmi kọ́ ló di ìsìfẹ́jìn tó ìfimílẹ̀ virgin àjọṣe introduction after introduction lọ́gbà lọ́wọ́ mi tẹ́lẹ̀ mi lówó lọ́wọ́ mi lágbó. ok ẹ lù lọ́ngbà yẹn náà bá jagbà mọ́ yín lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà wọ́n ní mi lówó lọ́wọ́ mi virgin tó ìfimílẹ̀ ṣẹlẹ̀ sàn sógbà tí mo bẹ̀rẹ̀ ní ìfọ́ ọkọ̀ ṣùgbọ́n ìgbà tí ẹni ẹ fi mí lẹ̀ mo decide láti ní girlfriend nígbà yẹn. ẹ̀fọ́ kan yẹn ẹ̀fọ́ kan yẹn ṣẹlẹ̀ sàn sógbà tí àwọn mi wọlé náà àfọ́ kanra gẹ́gẹ́ bí nǹkan Ọlọ́run ti ṣàtúnṣe ní ayé mi sọ àfọ́ kanra pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run sógbà tá a tó marry ṣẹlẹ̀ sàn là tó sọ kanra tó gẹ́gẹ́ bí nǹkan tí máa ń kọ́ àwọn youth máa ṣe sógbà tí jẹun máa bẹ̀rẹ̀ sógbà ó ní mo ń pray fún wèrè Ọlọ́run ló ń pray fún wèrè àdéhùndé Renix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́ǹjẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ̀bára wo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.